Parakuta ojo pa me oka yolala 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 oh mẹ́ta kan máa kọ́ síbẹ̀ ẹ̀ǹgò ẹ̀ máa gbówó bẹ̀ tó yé lẹ́sẹ̀ yìí gbogbo yìí wà lẹ́yìn ẹ̀ máa fi rẹ́ǹtì ni o ṣe pé ẹ̀ máa gébẹ̀ fúnra yín o ẹ̀ máa fi rẹ́ǹtì ni. torí ojú màá ń lọ ọ̀fẹ́ tí ẹ̀ wò ọ̀fẹ́ ọ̀dá lọ́rọ̀. Láti o ti rí ibú ni tani ìwọ tani tani ni ó bọ̀. Wàhálà ti wà. Ibi tí wàhálà wà. Wàhálà ti wà báyìí báyìí. Kí ló ṣẹlẹ̀ láti wá? Èmi ò fẹ́ ọgbẹ́ lẹ́yìn sọ fún mi ya. Bí ipa yẹn sọ̀rọ̀ ẹnu ẹ. Fọ́gbọ́n bá lè ń gbà ohun ti wà yìí. Kí ni tí ó gẹ́gẹ́ bá mi sọ̀rọ̀? Ẹ̀gẹ́rì bá mi kò. Wàhálà ti wà. Ohun tẹ́mi fẹ́ bèrè gan ni ni pé tọ̀. Ọya ọ̀ṣẹ́ ọ̀sápò ń bíṣẹ́ ni àbíṣẹ́ ní ilé ohun tó wá ń pariwo wàhálà ń bọ̀. Ṣẹ̀rí dáàdì mi kí tiẹ̀ má lọ bí iṣẹ́ rárá lé mi gan òun ní yín bẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀gá mi mo fi mọ́tò rọ̀ mí kí lọ fún àwọn ọmọ wa láti skul bí mo ṣe ń bọ̀ ìmọ̀ àtàwọn ọmọ ẹ̀ tiẹ̀ ṣe ń ṣeré inú wa ń lu ẹ̀kọ́ náà mo kàn láwọn ọkọ̀ tọ́kọ̀ wa kúrọ̀sì mọ́tò wa ní gbáàs ìbára àwọn Boko Haram lọ́gbọ̀mọ́ lọ́wọ́ mi. Boko Haram ti kí ni wọ́n gbọ́mọ́ lọ́wọ́ ẹ̀. Boko Haram ti gbọ́mọ́ lọ́wọ́ mi. Boko Haram ṣe kí ni wọ́n gbọ́mọ́ lọ́wọ́ ẹ̀. Àwọn aṣíwọ́ kò gbọ́mọ́ lọ́wọ́ ẹ̀. Èyí tó wá jáde bẹ́ẹ̀ ni pé ọ̀gá mi ò mọ kankan torí tọ́gá mi bá fi lè mọ̀ báyìí ọ̀gá mi burú dáàdi ẹ̀yin náà mọ̀ ọ̀gá mi burú ó lè pa mí. Èmi mọ̀ ọ̀gá tó ní mo mọ wàhálà tí ń bẹ́ẹ̀ ni àwọn Boko Haram ọ̀gá ẹ̀ wàhálà. Kọ́ sí wàhálà ẹ jẹ́ ká lọ bẹ̀ àgbọ́mọ yẹn onílé kú òbòrí ẹ jẹ́ ká lọ àwọn aṣíwọ́ kù ní. ká lọ Boko Haram. Wọ́n gba ọmọ yẹn kọ́ ogún ọlẹ́ máa gbà wálé
èsì problem. yẹ̀rì ẹ̀ tí ni débẹ̀ lọ ti máa yarí pẹ̀lẹ́pẹ̀lẹ́ alọ́gbọ́mọ táwọn Boko Haram gbà. ta ló sọ̀rọ̀ ní àwọn ni. Ifá. Àgbọmọ yẹn. Ó kọ́rí àbágbà. Àgbọmọ ìwọ́n tà dún àyín ìwọ́n ti ẹ̀ láti tẹ̀lé mi. Ẹ̀yẹ dúró ẹ má fi mí lẹ̀ dẹ́. Ẹ̀yẹ dúró ẹ má bá yín o. Ẹ dúró ẹ jẹ́ káwọn Boko Haram gbé. Kí ló dé tí fóònù àti máa wà switched off all the time? Kí ló tún gbá ọmọ mi yà sí báyìí? Báwo dẹ̀ ni? Ó lágbára. Ṣorí wọn. Àti ọ̀sán ni láti ti lọ gbé àwọn ọmọ kúrò ní school. Ọ̀sán náà ló yẹ kó lọ kó wọn tẹ́lẹ̀. Mo dé school wọn mi ò bá wọn mọ́. Wọ́n lọ ti kúrò láti ọ̀sán. Mi ò rí láti. Ó lè parí wọn lọ́nà. Ayé mi. Ọmọ mi. Máa wẹ̀, yẹ́ mi sí ìṣòro àti mo nígbàgbọ́ pé kò sí nǹkan tó máa ṣe àwọn ọmọ wa. Hello, ta ló sọ̀rọ̀? Hello sir, ọ̀gá. Láti ló ń sọ̀rọ̀ driver yìí ni sir. Láti kí ni gbogbo ilé náà? Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ náà? O lọ gbé àwọn ọmọ látàárọ̀ o ò dẹ̀ délé ibo ló wà. Ẹ sà ẹ má bínú sí mi. Ẹ wò àwọn Boko Haram ló gbọmọ lọ́wọ́ mi o. Láti. Mi mọ bí màá sọ fún yín, mi mọ bí màá fẹnu sọ fún yín ló jẹ́ kí sá kúrò lù. Kí ló ń bọ̀? Ṣé mo kan nǹkan tó ṣẹlẹ̀ ni pé mọ́tò yín mo ti bá yín pààkì ẹ̀ síbi tí ibi ilé epo ètò sí ọ̀dọ̀ yín yẹn ìbọn mo bá yín pààkì ẹ̀ sí. Bẹ́ẹ̀ ni ṣe rí Ọlọ́run á tún máa ṣọ́pàdé wa láyọ̀ sà. Ẹ sà. Ó ní sùúrù Láti. Gbọ́ nǹkan tí mo fẹ́ sọ ṣó ti gbọ́. Láti. Kí ló ń sọ pé bó kí ni? Ní sùúrù. Bàbá ẹ̀ ló wà lọ. Hello. Ṣé ayọ̀ ni wàá gba fún yín báyìí sí i àbí èlò lówó ni? Ọ̀dà. Ẹ dárúkọ Boko Haram sílẹ̀ ìsáwọlé. Ẹ dábẹ̀rẹ̀ pé wọ́n ń dín ẹ̀jẹ̀ ìtara ayé ọmọ kan tó ń ṣe yín. Ẹgbọ́n tí mo ń pariwo Boko Haram lórí fún ẹ sáwọlé. Báwo gan ẹ̀rẹ́ ẹ̀jẹ̀ sọ pé pé láyé lọ́kùnrin ó ń dín in gan. Ẹ ṣàgbà fún lọ́wọ́ mi kẹgbẹ́ agbowérò lọ́wọ́ mi. Èrè jẹ́ máa ń wò ẹ ti ń bínú. 2 minutes lẹ́lò. Ẹ lò ní ẹ̀jẹ̀. 40 naira ni. Boko Haram. Náà ń jẹ́ arógun Boko Haram. Olórí burúkú ni. Àwọn fámìlì ẹ̀ ló máa wà lọ́dọ̀ Boko Haram. Boko Haram! Mo dáhùn ayé mi ti bàjẹ́. Boko Haram! Níbo ló náà Boko Haram ló wà ẹja rẹ̀ ẹja rẹ̀ ló máa bọ̀. Nítorí oṣù wo ló bá sọ? Ṣé ọ̀rọ̀ bá Boko Haram máa ṣeré ni? Ṣé ọmọ bá ṣe terrorize wọn lù yìí ni? Ayé mi! Kó má tẹ̀lé tó bọ́ǹbù máa ọmọ mi lára. Mo dáràn. Bọ́ọ̀yàn ti pa fóònù. Mo ń bọ̀ ọ̀dọ̀. Níbo ló dà kájọ́ lọ ni? This is not the right thing for us to do now. Ọlọ́run má jẹ́ ṣòfò ọmọ o. Ọlọ́run má jẹ́ yẹ̀gàn alẹ́. Ẹkún tá à ń sọ yóò lè rí nǹkan kan. Ọlọ́run ṣàmìlì. Mo ní kó fara ẹ balẹ̀. Kò sí nǹkan tó máa ṣe àwọn ọmọ mi. Ọmọ méjì lẹ́ẹ̀kan náà. Ọmọ méjì lẹ́ẹ̀kan náà. Ọmọ méjì. Lóòótọ́ ló ń sọ̀rọ̀ yìí. Ṣé Mr. Kúnlé ni mo bá sọ̀rọ̀? Anyway, mo láyọ̀ láti sọ fún ẹ pé àwọn ọmọ ẹ méjèèjì ọ̀dọ̀ mi ń gbé dàní wa. Ẹ̀yin lè bá mi. Ẹ ti bá mi rọ́mọ mi. Ọmọ mi. Níbo lẹ ti rí wọn? Jọ kí lè fẹ́ kí n ṣe? Ẹ jọ̀ọ́ àwọn ọmọ yẹn ṣe pàtàkì sí mi. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ìbò náà wà ìbò ni kí n ti wá gbé wọn. Ẹ jọ̀ọ́. Bó ṣe fẹ́ gba àwọn ọmọ ẹ padà, àbí?
Well, ìyẹn ò lè. Tó bá mọ̀ pé o fẹ́ gba àwọn ọmọ ẹ̀ padà, ìpè ogun ẹ̀ kò rí àwọn ọmọ ẹ̀ gbà padà. Nǹkan kékeré ló kàn máa ṣe fẹ́mi. Wàá kàn fẹ́mi ní just 5 million naira. 5 million naira? Yes. 5 million naira? 5 million? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Kí ni nǹkan tí mo ṣe fún yín gangan? Ta lẹni tó sọ̀rọ̀? Ẹ sọ nǹkan tí mo ṣe fún yín tí wọ́n fi jẹ́ pé màá wá 5 million naira wá kó tó di pé mo rá àwọn ọmọ mi. Kí ló ṣẹlẹ̀? Ó lè lọ bèèrè lọ́wọ́ Google. Anyway, láti fi dá ẹ lójú pé lóòótọ́ àwọn ọmọ wọn wà lọ́dọ̀ mi nígbà. Hold on. Hello, Daddy. Tóyọ̀sí ló ń sọ̀rọ̀, Daddy. Tóyọ̀sí? Tóyọ̀sí. Ibo lè wá sí. Hello, Daddy. Tóyọ̀sí. Ṣòtúgbọ́n Tóyọ̀sí. Tóyọ̀sí àti àbúrò ẹ̀ wọ́n wà lọ́dọ̀ mi nígbà. Sórí bí mo yẹ wà yìí mi kì í sọ̀rọ̀ jù. Ọ̀rọ̀ bíntín action púpọ̀. Ọ̀rọ̀ kékeré action ìpètè. Bẹ́ẹ̀ mo sọ fún ilé ẹ̀kan yẹn. Tó bá ń wù ẹ́ kó rí Tóyọ̀sí àti àbúrò ẹ̀ padà láyé tó wáyé o. Kò ń ra fún èmi ní 5 million naira. Just 5 million naira. Within 48 hours. Gbà. Láàrin ọjọ́ méjì pé fún mi ní 5 million naira. Ọlọ́run bá bọ̀ máa rí ìrísí àwọn ọmọ ìfọ̀n. Wàhálà ayé tiẹ̀ nìyẹn ìyẹn ò kàn mí. Wá gbọ́ ọ̀ ọlọ́gbẹ̀ẹ́ mi. Nǹkan kan wà ní o. Ìkìlọ̀ rèé o. Má lọ ṣe bí olórí burúkú pẹ̀lú mi o. Má lọ ṣe yánmayànmá pẹ̀lú mi rárá àti rárá. Tó bá lọ ṣe bí ẹni pé ó bí o smart àbó gbọ́n àbó ṣe kíní kan àbó mọ ọyàn tó ló ń sọ fáwọn ọlọ́pàá pé àwọn ọmọ ẹ wọ́n kidnap wọn síbì kan. Ayé ẹ̀ máa bàjẹ́ pátápátá ni o. So tó bá nífẹ̀ẹ́ àwọn ọmọ ẹ dáadáa má involve ọlọ́pàá. Ṣó ti gbọ́ ìkìlọ̀ ni o mo ń já ẹ̀wọ̀n nìyí o. Àdúrà ti ṣe nọ́mà wà ra ọmọ náà. Bọ̀ ní sùúrù kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan? Ọmọ Jordan rèé fún. Kí ni mo ṣe? Hello? Kí ló sọ? Ó yá jẹ́ ká lọ gbé wọn. Jẹ́ ká lọ gbé wọn. Kí ló ṣẹlẹ̀? Lédè ẹ̀ ti pa fóònù. Ó pa fóònù! Ó tán. Ṣé mi ti yàgbọ́ alẹ́ báyìí? Ọlọ́run. Kí ni máa ṣe máa mi wá ọmọ mi ọkọ̀ dúró sí mi látàárọ̀? Ọmọ mi wá ọmọ mi. Ìmọ̀ lọ́dà! Ajọ́ lọ ní o gbogbo mi tó bá ti lọ àjọ máa wọlé ni. Àmọ́ jọ́ o. Is she stupid or something? Ibo lè rò pé wà? What's the worry for it now? Kí ló ń ṣe yín? What's the fear please? Láíláí jí ẹ̀ tí mo bá sọ̀rọ̀ tó bá tún wo ojú mi. Ayé ẹ̀ bàjẹ́ papọ̀ ni. Ó mọ àlítẹ̀ ní kan. Our butter and bread, nonsense. Oops, ẹ̀yin tèmi. Mama dẹ̀. Ẹ̀yin tèmi yàrá. Ọmọ ti di méjì lábá nìyẹn. Ẹ̀jọ̀ wọ́n máa ṣe kí ni? 5 million. Easy. Ọ̀gá ẹ̀sà ẹjọ́ tó yọ lẹ́ má bínú sí mi. Ọmọdé ló ń ṣe mí àti pé tí bá fi ẹjọ́ sùn yín mi ì mọ̀ kọ́ tí màá bá lẹ́nu yín ní tilẹ̀ tọ́lọ́hún mi ì mọ̀ kọ́kọ́ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Fúnkẹ́ àti Tóyọ̀sí. Ẹjọ́ tó yọ lẹ́ má bínú sí mi ẹjọ́ sà. Láti sá ìjọ mọ̀ pé ò tí ì ra ọmọ ẹ̀. Mama. Àmọ́ tí n bá ní kí n bínú sí ẹ mo fẹ́ ṣe Ọlọ́run. Nítorí láti ìgbà tó ti wà ń bẹ̀ mi ò rí tracy kan tó jọmọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀. Àǹtí
tí bá lọ àkí ò sẹ́ǹsìn pé wọ́n ló mọ bí àwọn ọmọ mi ṣe rìn lọ bẹ́ẹ̀ ni pé èèyàn ń ṣe Ọlọ́run wo láti ọ̀sẹ̀ mi o and the other thing tó ṣe fún mi tó ń bí mi inú di bí mo ṣe ń wò ẹ̀yìn náà ni pé ọ̀rọ̀ ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ òde sá mo pe fóònù ẹ̀ kò sí kankan tó wà fẹ́ débò ń bẹ́ẹ̀ ṣé òun pa fóònù fún mi ni jọ òkè ẹ̀ àwọn tó gbọ́ ọmọ lọ tó ń gba ọmọ lọ́wọ́ ẹ̀ náà kankan ò bá ṣẹlẹ̀ sí wọn ẹni tí ò bá ṣẹlẹ̀ sí wọn kò sí ìtọ́kọ̀ ẹ̀ pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ tó rìn bó ṣe rìn lọ lóòótọ́ ó nífura sí i ó nífura sí lóòótọ́ pé ó mọ báwọn ọmọ ṣe rí. àtọ mi ì mọ kankan pa ẹ. àbí. mi ì mọ kankan pa ẹ sá. àmọ́ má jẹ́ ntọ́ ẹ mo ti ṣe ìwádìí dáadáa findings mi ti jẹ́ kí n mọ̀ wípé ò mọ kankan pa ẹ wọ́n ló ṣe láǹfààní àti kúnlẹ̀ síwájú mi bó ṣe kúnlẹ̀. anyway kò sí problem kankan mi ti gbọ́ yẹn o Ọlọ́run á ṣe àwọn ọmọ tèmi rírí lágbára lọ. Èmi ní kí n fún ẹ láyé àyè gẹ́gẹ́ bí olórí ilé kò sọ̀rọ̀ ní mímọ̀ pé tó máa sọ ní. Kí lè fọwọ́ ra lórí ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ yẹn fọwọ́ ra ọ̀rọ̀ lórí báyìí. Kẹ́kẹ́ lè hit the nail on the head gan. Ó wà lẹ́gùn. Kí ló fẹ́ kí n sọ? Tẹ́mi fẹ́ kí n sọ. Yòówó yé mi ni. Mo ní kí n dákẹ́ fún yín gẹ́gẹ́ bí olórí ilé ni. Àmọ́ tẹ́ bá jẹ́ pé ẹ mọ̀ nǹkan tẹ́ fẹ́ sọ bóyá kí n help yín. Mo ti sọ̀rọ̀ tán wá. Nǹkan tó fẹ́ sọ nìyẹn. Láti àbíkí náà pè jẹ́ sọ fún ẹ. Sórí bó ṣe wọ ibi báyìí lẹ́nu ìwọ kí ni wọ́n ló wọ torí bó ṣe wà níbí báyìí ibi báyìí ló máa gbà dàgbọ́ ọlọ́pàá ibi tó máa gbà dé àgọ́ ọlọ́pàá lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ẹ wo ẹ má bínú ẹ dákun torí Ọlọ́run bẹ́ẹ̀ bá bínú látẹ̀ní dọ́là ó tóbi ó. ẹ wo bàbá mi ò bínú ọmọ ni èmi bí wọn ò dẹ̀ kí í ṣe kókó kábà nígbè yàn àbí mi lọ́la àwọn ọmọ tó ti dàgbà dáadáa ṣé eléyìí lè sọ̀rọ̀ ní sìkẹ́ máa wà àbẹ́rẹ́ rẹ̀ wò lè ṣe ká má bínú ká gbàgbé ẹ̀ síbẹ̀ ẹ jọ torí Ọlọ́run ẹ má mú mi ṣe Ọlọ́run ẹ má mú mi sọ̀rọ̀ òdì sí Ọlọ́run báwo ẹ ṣọ́ ara yín bí mo ṣe ń wo yẹn mi lọ́rọ̀ pẹ̀lú yín wo ṣé bí mo ṣe wà ìṣojú mi báyìí sí kò mú fóònù kò pé ọlọ́pàá kan wá gbé bọ́ọ̀yì tẹ́mi nìyẹn torí mo sọ pé bọ̀bọ́ yìí ó mọ kankan pa nǹkan tó ṣẹlẹ̀ sí wa. ẹ wo ẹ ṣeun ẹ ṣeun torí gẹ́gẹ́ bó ṣe sọ̀rọ̀ síwájú lẹ́ẹ̀kan ọmọ èké ní í ṣe ẹ̀rù ló sì bá àmì mi mọ láti tí mo bí láti pín sí ní báyìí pé kò lè mú kan mọ́kan láìláì ń gba mọ tẹ̀ ń ná dáadáa tó jẹ́wọ́ pé tọ̀ òun ọmọ nǹkan kan ń pa ni mo fi ní tọ̀ ká máa bọ̀ níwájú yín ká wá bẹ̀bẹ̀ torí Al-Qur'ani alápọ̀lé náà ní inna Allaha ghafurur rahim béèyàn bá ṣẹ̀ bó bá sì ti túbà òun ó ṣàforíjì fún ẹ dákun torí Ọlọ́run ọba kọ́ mọ́ nǹkan kan ń pa ẹ̀ṣẹ̀ tọ́ṣẹ̀ ẹ bá ń ṣàforíjì fún ẹ dákun. ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun àrí yín náà ó dàbọ̀ ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun bàbá mẹ́ta. ilé tó lọ sí bá wà bá jó ìgbélé ṣe lọ. pé ṣá. Ó pè. Ó sọ. Ó pè síbẹ̀. Ẹ lè confirm ẹ̀. Ẹni ṣí bá tiẹ̀. Confirm ó yẹ wà ń bẹ̀ gẹ̀ ṣí. Ó yà please as I dey see you so. Ó tiẹ̀ máa pè máa fọ́ọ̀kà. Wàá tún sọ ni. Bastard! Iye owó tó wà lọ́wọ́ mi yóò ṣe problem. Àwọn ọmọ mi kẹ́ ìdí kó gbogbo ni mo fẹ́ mú àwọn dà. Lọ sínú mọ́tò ẹ̀, wàá bá àwọn ọmọ ẹ̀ ń bẹ̀. Mọ́tò kí ló dẹ̀ ṣe báyìí fún mi tó ń ṣọmọdé? Kọ́kọ́rọ́ mọ́tò mi ní lọ́wọ́ mi ó ṣe máa wà nínú mọ́tò nígbà tí kì í wà lọ́wọ́ mi. You fit lock your motor, wàá tá a mọ̀ ṣí àti ṣí. Ọ̀ṣà máa kọ́ máa yí ẹ. Mo fẹ́ béèrè pẹ́sítọ̀ kan lọ́wọ́ yẹn jọjọ náà. Jọjọ náà kí ni nǹkan tí mo ṣe gbogbo tẹ̀ tó káwọn ọmọ mi kí n lè gbẹ yìí. Parẹ́ jọ, káwọ̀ jọ. Get out! Eat.
Tani? Àwọn àǹtí kò báyìí ló wá drop wá sínú mọ́tò ń bí báyìí. Àdèmú bí tá à ń lọ àmú bí tá máa padà sí. Àǹtí wèrè yín wò ló wá drop yín sínú mọ́tò? Àǹtí kan wá drop yín sínú bí? Bẹ́ẹ̀ ni sà. Wọ́n lẹ́yìn tó máa gbé yín bọ̀. 5 million naira. Bẹ́ẹ̀ jọ ṣàánú wa sọ ẹgbẹ́ wa lọ sílé wa sọ ẹ. Àwọn guest kan ló wá drop yín síbí. Bẹ́ẹ̀ ni sà. Ẹ má jẹ́ rí yín ní mọ́tò yẹn. Mo máa padà sí ẹ má jẹ́ kí rí yín bí. Ẹ gbọ́. Ẹjọ́ máa bí wa lọ́lé. Tí ká wọlé padà jà. Kí ló ṣẹlẹ̀? Àwọn ọmọ mi dà. Aláwọ̀ ọmọ mi dà, kí ló ṣẹlẹ̀? Àwọn ọmọ tí wọ́n kó sínú mọ́tò fún mi tí wọ́n sọ pé ọmọ mi ni. Láì tó gba 5 million naira. No, má worry. Kò sí problem ṣó ti yẹ ń sìn. Mo ti mọ nǹkan tí màá ṣe. Bí mo ṣe ń bọ̀ lọ́nà ni mo ti decide mo ti mọ nǹkan tí mo fẹ́ ṣe. Kò yẹ. Tí mi ò bá rí àwọn ọmọ mi, àti tí wọn ò bá kó àwọn ọmọ mi sílẹ̀ fún mi, ibi táwọn ilé máa wà ní. Máa fi ọmọ ẹ̀ máa fi tẹ́tì wọn ni. Tó wọn bá provide ọmọ tèmi, kò síbi tí àwọn ọmọ ilé ẹ wo bí kò síbi tẹ́ ń lọ o. Ibi tẹ́ máa wà nìyí o. Mo bí bá àwọn olórí pípọ̀ ń ṣe ẹ̀mí. Ṣé kí wọ́n máa bá àwọn ọmọ ọlọ́mọ ni tí mi rọ́ ọmọ mi nulẹ̀? Kò sí nǹkan tí mo fẹ́ fi wọ́n ṣe o. Yẹ́misí máa fara balẹ̀. Tí máa sọ̀rọ̀ wá listen láti gbọ́ nǹkan tí mò ń sọ náà ni. Nígbà tí wọ́n kó ọmọ tèmi lẹ̀, kí ló báwo làwọn ilé ti fẹ́ kúrò bí? Mo gbọ́ fún wọn tán, wọ́n wá kó ọmọ sínú mọ́tò fún mi. Okay, wọ́n play, kí ló play pẹ̀lú mi yẹn? Kí ni nǹkan tó ń tẹ̀ láti ṣe pẹ̀lú mi? Kò sí wàhálà. Hello, Mr. Kule. Mo kàn ní kí n sọ fún ẹ ní pé àwọn ọmọ tí ó wà lọ́dọ̀ ẹ̀ kò ṣàmọ̀ pé wọn kì í ṣọmọ ẹ̀. Kó lè mọ bóyá bẹ́ẹ̀ tètè dá wọn padà lọ́dọ̀ àwọn òbí wọn. Because I'm sure pé àwọn parents àwọn ọmọ yẹn ti máa wá wọn by now. Ọmọ tèmi kọ́. Àwọn ọmọ tọ̀dọ̀ mi kọ́. Mo gbé owó fún ẹ gba 5 million naira tán ẹ kó àwọn ọlọ́mọ sínú mọ́tò mi ẹ kò sí wàhálà ibi táwọn ọmọ máa wà rè é rí òwò àwọn ọmọ yẹn wọ́n sàmọ́ ibi tẹ wà wọ́n mọ ọ̀dọ̀ yín àbí kò sí wàhálà má bá yín fa wàhálà níbi tẹ wà yẹn ẹ mọ̀ kí mi ò tẹ́tù rárá. Ṣọwọ́ ní fún ọ dára. Ọlọ́pàá ni wọ́n bó ṣe fẹ́ dá àwọn ọlọ́mọ padà. Ó máa fún àwọn ọlọ́pàá ní àdírẹ́sì ilé wọn tó wá àrẹ́sì. Ojú gbọ́mọgbọ́mọ ni. I'll buy sọ̀rọ̀ later. Kúlẹ̀ bọ̀ olùṣọ́ wá ṣe bí àrùn ìdìbò àrùn kò ṣe wèrè fáwọn èèyàn. Wọ́n ní wà. Farabalẹ̀ o, Nkẹ́ farabalẹ̀ o. Kí ló tún ṣẹlẹ̀? Àyàfọ̀ ìfọ̀dẹ̀ máa dá àwọn ọmọ ìpadà lọ sọ́dọ̀. Àṣebọ́ ló máa gbé wọn sí bíbá yìí. Máa gbọ́ ó lóun máa fi ọlọ́pàá òun mọ́lé mi òun máa fi ọlọ́pàá wá arrest àwọn ọmọ mi kí ló ń tà láti sọ. Mo dárùn. Ṣé kì í tẹ̀lé yín ni? Ẹ dàbí máa wẹ̀rẹ̀ ṣì. Ẹ̀ṣẹ̀ hó. Ẹ̀ṣẹ̀ hó. Ẹ̀ṣẹ̀ hó. Ẹ̀ṣẹ̀ hó. Ẹ̀ṣẹ̀ hó. Iná fẹ́ dúró. Ẹ̀ṣẹ̀ hó. Ẹ̀ṣẹ̀ hó. Kí ló dúró fún tọ̀hún? Báwo fún ìtòkùn yẹn? Má pàdé ìgbẹ́jọ́. Tẹ̀sán fi ń gẹ́. Ẹ kò jẹ yẹn máa ń kọ́. Boy, if my mom look in the shop, nevertheless, guy. What's an award guy? I mean, I just on Facebook. I'm a guy now. I don't see face. Hey. Oh, mom, I know the guy. I just say to find. When you can carpenter to buy what copy. Why am I for kind of baby? Oh, soft. I'm going to shave belly. You see? What's your great yaman yam? Mama, mother. Ah, yes, mama. Marish, come. I believe the guy.
Hey ladies. Sherry, nínú gbogbo nǹkan tá bá ń ṣe láyé. Mo fẹ́ kẹ́ jẹ́ ká máa rántí àwọn èèyàn tó ní ṣòro. That was your point, mama. Àwọn èèyàn tó need help. Ṣé ti yé yín tó jẹ́ pé agbára wọn ò ká. Ẹ má jẹ́ ká jẹ òróǹro mọ́ ẹran. Sherry, nǹkan kan tèmi mọ̀ láyé òun ni pé ẹni tó bá ń ṣe báyìí tó bá ń náwó ní wọn máa rí gbà. We know that one. So gbogbo nǹkan tá bá ń ṣe jẹ́ ká mọ bó ṣe ń fúnyàn ní nǹkan bá ṣe máa múnú èèyàn dùn ṣé ti yé yín. In a nutshell, nǹkan tí mò ń try láti sọ ni pé Sherry 5 million naira tí a gbà yìí. Mo fẹ́ ká fi díẹ̀ ká fi ṣètọrẹ àánú bẹ́ẹ̀. Ká máa ná gbogbo ẹ̀ tó báyẹn ká wá àwọn èèyàn tó need help, àwọn èèyàn tí à ń jẹ, àwọn èèyàn tó ń lò lọ́wọ́ ká tiẹ̀ fi díẹ̀ ká fi tọ́ àwọn lọ́rẹ. Ṣé ti yé yín? Èmi nígbàgbọ́ pé tá bá ń ṣe yẹn, iṣẹ́ máa wá steadily, a dẹ̀ máa wà alright ní gbogbo ìgbà. Ṣé ti yé yín? So nǹkan tá máa ṣe rẹ̀ nínú 5 million naira yẹn, àwa márùn-ún a máa mú just 1 million naira. Sure. How did it happen now, mama? Fúnra wa àbí fún. Ẹjọ́ tó yọ Ọlọ́run. Ṣé ẹ fẹ́ kí n sọ̀rọ̀ àbí kí n gbẹ́nu mi dákẹ́? Only mama never know what dey happen. Mo ye we, cool down, no rush. Kí ló ṣẹlẹ̀? Ṣé ẹ fẹ́ máa gbẹ́nu mi sọ̀rọ̀ ni? Ẹjọ́ jẹ́ n pọ̀ tẹnu mi kalẹ̀ náà, ṣé ti gbọ́? Tí má ti pọ̀ tán yín náà lè máa pọ̀ tí. So, a máa mú 1 million naira, a máa pín láàrin wa. 4 million naira tó kù. A máa lọ kó yẹn fún charity. That will not deal. That will not deal, mama. 4 million. About 4 million. Ẹjọ́ ṣé fẹ́ gbọ́ tèmi. Ẹjọ́ torí Ọlọ́run ṣé ẹ̀yin lè máa sọ fún mi bí mo ṣe fẹ́ rìn ìgbésí ayé mi. Ṣé máa ṣàlàyé fún mi ni. Mama, I know they flow, they feel. Gbogbo nǹkan lè yí padà o. Báyìí ni ṣe máa ṣe nǹkan mi ò lè yí padà. Ṣé o ti yé yín? Èmi lè mi lówó yìí. Èmi ni mo ní iṣẹ́, èmi ni mo ní gbogbo yín. So nǹkan tí mo bá ṣe òun la bẹ́ gé. Ṣé o ti yé yín? Mo sọ fún yín pé nǹkan tí mo fẹ́ nìyẹn mo ìwé ṣe nǹkan mi nìyẹn ló ń kùn ẹ̀ ń tẹ olóbi so olómi ṣe kí ló ṣẹlẹ̀. Ẹjọ́ ẹ jẹ́ kó rí pé o. So bí mo yẹ ń bọ̀rọ̀ mi bọ̀ a máa pín 1 million naira yẹn láàrin ara wa ń sìn 4 million naira tó kù. Ọmọ Ìgbò woman kan tó ló ní kidney problem táwọn wò lórí TV. Woman kan tó ló ní. I know the woman, no be me collect the number give you that day. Táwọn wò lórí TV ní last week ni mo ní kó kọ account number yẹn sílẹ̀. Ó bá ti dàárọ̀ ọ̀la wà lọ deposit 4 million naira yẹn wà lọ deposit ẹ̀ sí account yẹn. Ṣé ti yé ẹ kàn fi bá woman yẹn kàn fi bá yanjú ìṣòro ayé ẹ̀ ó yẹ máa jẹ́ nìyẹn báyẹn máa ṣe tọ̀tẹ̀ nìyẹn. Ṣé ti gbọ́ mi ò dẹ̀ fẹ́ kẹ́nìbọ̀dì yẹn máa kùn dé mi lórí mọ́ ẹ̀yẹ kùn mọ́ gbàdẹ́ kì í ṣoyin. Mama, me at the verse. For this matter, at the verse. Maybe you know the best. I don't know your level, but me at the best. Too much. Calling her. Now I stay with this matter. At the verse. Problem. Now, I'm a toast fún àgbéga lọ́tùlọ́tù àṣeyọrí ká máa rí ṣe ká máa lọ láyọ̀ ká máa bọ̀ láyọ̀ kí nǹkan kan kó má ṣẹlẹ̀ sí wa. Oya, jókòó. Now, ṣé wàá rí báyìí máa pín owó èrè o? No shitting. Orí òjò ní 50-50 la máa ṣe kó ti yé yín. A máa pín dọ́gbadọ́gba. Ṣé ti yé yín? 1 million naira péré náà la fẹ́ pín. 200 èèyàn kọ̀ọ̀kan. Ó dẹ̀ máa jẹ́ nìyẹn. Yep. Iná fẹ́ dúró. Ta ló dẹ́ṣẹ̀ fi ń tàn. Ẹ dúró mi ń bọ̀ wo ló ń sọ ibo ló ń lọ ṣáàgbó yín kọ́ ni
Ó lè pàdúgbò wa náà lè ní. Ó dàbí pàdúgbò yín rè. Bẹ́ẹ̀ni. Ìgbà wo ló ti gbé yín tó màdúgbò yín mọ́? Ó ti pẹ́ díẹ̀ o. Àdúgbò wa rè é tí débi tẹ̀ ń gbé wa yọ. A ṣì máa rìn sí ìsàlẹ̀ náà. Mo rò pé nǹkan ṣe ẹ́. Ó ṣàdálé yín mọ̀. Ó wà wájú lọ. Bẹ́ẹ̀ ìsàlẹ̀ náà yẹn tí gbé wa débẹ̀ rárá. Ó yẹ máa lọ. A lè fẹsẹ̀ rìn. Ibẹ̀ jìnnà ẹ máa gbé wa délé ni. Máa gbé yín débi tẹ́ ẹ̀ lọ. Ẹ à lè dálé máa gbé wa débẹ̀ ni. Kí ni wàá dáhùn bá Ọlọ́run wá ká kó bá mi? Àbí kí ni tí mo gbélé? Wo bí o ṣáà sọ pé ilé yín ló wà sálẹ̀ lọ́run. Bẹ́ẹ̀ ó sì jìnnà ó wà sálẹ̀ lọ́run. Àdúgbò yín dẹ̀ ni ó ti dá yín lójú pàdúgbò yín ni ojú yín ti là ọpọlọ yín ti wálé pàdúgbò yín rè ẹ kò sí wàhálà kó wájú mọ́tò. Ẹ máa gbé wa débẹ̀ ní àlè fẹsẹ̀ rìn lọ́lé náà báwo la ṣe máa fẹsẹ̀ rìn lọ́lé láti fi báyìí. Ṣé o mọ nǹkan tó máa ṣe? O máa wá fóònù o máa pe àwọn tó jí yín gbé wà ní kán wá mú yín lọ sọ́dọ̀ bàbá yín bí. Báwo la ṣe máa fẹsẹ̀ rìn lọ́lé láti fi báyìí níwájú wa nínú náà. Olórí pípa àti kíná pé kó wájú mọ́tò. Torí wọ́n ní òkun inú òun la fi ń gbé títà ẹ ṣáàdẹ̀ jẹun nǹkan tí mo fẹ́ sọ fún yín sí pé tó bá ti jẹ́ tí ò bá ti yọ ẹ kò lè máa bá yín bù sí ẹ ti gbọ́. Kí ló dé tẹ wá ń wò mí bí olúndùbà ẹ lè sọ̀rọ̀ ni ẹ̀yin tí ẹ lẹ́mọ̀ ó ti gbé fún yín bóhùn ìkẹ́ jẹ́ bóhùn ìkẹ́ má jẹ́ tó bá ṣáà ti jẹ́ tí ẹ bá yọ ẹ pè mí. Àdá náà ń nà mọ̀ wàá rí irú tiwa. Túnjẹ ló yẹ kó máa jẹun problem tá a wà yìí ní Fúnkẹ́ kò yẹ kó dúnjẹ yìí. Ebi ń pa mí ṣáà para mi. Ibi mo mọ̀ pé bí ń pa ẹ́ Fúnkẹ́ wàá dẹ̀ ní sùúrù ọmọ kí mọ́mí àti dáàdì máa ti wà disturb ni kí ló ń ṣe ẹ́ náà. Ṣé ìwọ kọ́ ni mò ń bá wí ni ṣé ìwọ kọ́ ni mò ń bá wí ni kí ló ń ṣe ẹ́ náà. Kí ló dé ní kó dúnjẹ yìí ṣé wọn bí oúnjẹ yìí gan ló fi pa wá báyìí tó dẹ̀ ń kó sọ́nà fún tó ń kó sọ́nà fún kí ló ń ṣe ẹ̀. Pàdé bí dẹ̀ ń pa mí kọ́. Pẹ̀lẹ́ mọ̀ pé bí màmá pẹ́ Fúnkẹ́ Ọlọ́run àṣìṣe máa gbàdúrà ká kó ìgbà lẹ́yìn àtàlàfíà adágún bí àti mo fẹ́ kó máa ṣe jọ nítorí Ọlọ́run. Má dúnjẹ yìí mọ́ sẹ́ àní kó má jẹ mọ́. Pẹ̀lẹ́ mọ̀ pé bí ń pa ẹ́ tó ti gbọ́ pẹ̀lẹ́. Mi náà ń sọ̀rọ̀ gbàgbà tó ti ń jẹun tó ti ń yóò dàbí pálí ẹja. Pẹ̀lẹ́ tó gbọ́. Bá mi nílé fún àwọn ni ọba fi wọ́n mọ̀nà olùtọ́nù dé ọ̀run Ọlọ́run ṣàánú mi Ọlọ́run ṣàánú mi ìwọ ló sọ pápá òkúrú láti gbà ní òde létí òde láti gbẹ́bẹ̀ wọ Ọlọ́run mo gbàdúrà sí Ọlọ́run ṣàánú mi ọba aláàánú jùlọ ó ní wọ́n ṣàánú fún àwọn tó máa ṣàánú fún Ọlọ́run kàbí máa tó máa ṣàánú fún Ọlọ́run wọ́n jẹ́ fojú sunkún ọmọ gbogbo bí kíbi táwọn ọmọ mi bá wà bá mi rán làánú sí wọn kọ́ mú wọn wálé lábẹ́ òrùn yìí gbogbo bí àhámọ́ táwọn ọmọ mi bá wà ẹ̀yin ọ̀run ẹ bá mi wá wọn rí ẹ bá mi ṣàwárí wọn Olúwa ọlọ́pàá òkúrú láti gbà ní bẹ́ẹ̀ ni tí ò di láti gbẹ́bẹ̀ wá Olúwa má ṣe kí tiẹ̀ di sọ́rọ̀ ẹ̀bẹ̀ mi Olúwa ṣàánú fún àwọn tó máa ṣàánú fún Ọlọ́run kà mí máa tó máa ṣàánú fún lónìí Ọlọ́run bá mi tó ọmọ mi sílẹ̀ gbogbo bí àhámọ́ tó bá wọ Olúwa bá mi release wọn ọba wọn bá rán àwọn áńgẹ́lì látòdì ọ̀run kó bá mi lọ dúró táwọn ọmọ mi kan mú wọn jáde níbi tó bá wà Olúwa má jẹ́ kójúkójú kó rí wọn má jẹ́ kọ́wọ́kọ́wọ́ kó bá wọn ọba ṣàánú mi Tóyọ̀sí mo fi ẹ́ sábẹ́ ààbò Olódùmarè ibikíbi tó bá wà àbọ̀ Ọlọ́run kó dájú lórí ẹ̀ Olúwa Fúnkẹ́ ọkọ mi gbogbo ibikíbi tó bá wà aláàánú kó má jìnnà sí ẹ kọ́ ló ń bá mi rán àwọn tó máa ṣàánú yín wálé ọba wọn bá mi rán áńgẹ́lì látòdì ọ̀run kó bá mi gbọ́ ọmọ mi délé lẹ́tàlàfẹ́ gbogbo ojúkójú tó bá rí wọn bá àánú wọn ni kó máa ṣe Ọlọ́run ọba má jẹ́ káwọn ọmọ mi bá wọn tọwọ́ kọ́wọ́ Ọlọ́run ṣàánú mi gbogbo ibi táwọn ọmọ mi bá wà lábẹ́ òun yìí. Tani mo ṣe torí Ọlọ́run tani mo ṣe tó fẹ́ mọ́ dání láàmú báyìí. I don't understand what to do. 5 million naira. Ìyẹn wo ló? Kò sí tí mo lè sọ fún, kò sí tí mo lè bá sọ̀rọ̀.
Doctor, ẹ pè mí sá. It's bad. Sá, no, mo gbọ́ pé ẹ pè mí ní sá. Get out. Ẹ má bì. Hello. Èmi náà ni ẹyẹ méjì ò kì í jáṣà. Èmi ni. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Jẹ́ ká jọ ríra wọ́n náà wọn ká sọ̀rọ̀. Kí ni problem tó dé lórí ọ̀rọ̀ ọlọ́mọdé? Àfọwọ́jẹ mi ń yà. Wàhálà ti pọ̀ jù, mi ò think straight, mi ò concentrate mọ́. Má jẹ́ kí n pààyàn sínú hospital. Kí ló ṣẹlẹ̀? Àwọn ọmọ ẹ wà láyọ̀ àtàlàfíà, kò sí nǹkan kan tó ṣe wọ́n. Anyway, mo ní kí n pè ẹ́ pé kí n ṣàlàyé fún ẹ pé mo ti ṣetán láti release àwọn ọmọ ẹ méjèèjì fún ẹ. But ó wá ní condition kan nínú. Condition wo tún? Condition wo tún ló tún bẹ̀rẹ̀ lọ́wọ́ mi? Kí ló dé? Ó dẹ̀ dá lójú pé anything tí mo bá sọ fún ẹni wá ṣe. Anyway, ìwọ kan fún mi ní 50 million naira. 50? 50 million naira. Ṣó pọ̀ jù ni? Wo ọlọ́gbẹ̀ni. Mo need 50 million naira láàrin 72 hours. Tó bá dẹ̀ ti arrange owó yẹn, kó gbé fún ìyàwó ẹ̀, kó wá gbé fún mi. Or else. Hello? 50 million? 50 million naira! Good day! Láyé mi. Ọlọ́run. Ṣáà pípé ìmọ̀ jẹ́ kí n ever ra ọmọ mi mọ́ báyìí. Ó lè wà. Ó lè jọ̀wọ́ fún mi. Tó bá jẹ́ èèyàn kan wà tó ṣe, sọ fún mi. A ṣáà lè parọ́ fúnra wa. Èmi á mọ bí ṣe máa lọ bẹ̀ wọ́n tó bá jẹ́ pàwọn ní suspect. Mi ò lè bínú sí nǹkan tó sọ. Torí tó bá jẹ́ pé mi náà lóbìnrin, máa rojú bó ṣe ròyìn lọ kò sí ohun tí mo ṣe èèyàn ò dẹ̀ ṣe mí ọkàn ń gbé sára nítorí mo jọkùnrin ó tiẹ̀ mọ nǹkan tí mo rò bóyá kí n fọ Ṣẹ́gun lórí ọ̀rọ̀ yẹn. Ṣé kí ni? Ṣẹ́gun kò bí a ti ń sọ nǹkan tó ṣẹlẹ̀ fún torí mi ò lè stand there rárá. Kúnlé báwo ló ṣe máa ń ṣe báyìí? Ṣé bó ti warn wa pé a gbọ́dọ̀ involve third party nínú kéèsì? Ṣẹ́gun kọ́ ọlọ́pàá ni. Ṣé o mọ̀ kí wọ́n náà ní kó gbowó yẹn wá ṣá? Èmi? Ó ṣe jẹ́ mi lọ ní kí n gbowó, ṣé bí wọ́n lọkùnrin? Kò sí wàhálà bẹ́ẹ̀. Nǹkan tó bá fẹ́ fi mi ṣe kán fún mi ṣe, kó ṣáà ti bá ń ká àwọn tèmi ni. Kò sí wàhálà bẹ́ẹ̀. Gbogbo ọ̀nà táṣà máa fi gbàrí 50 million ó ní ká máa tún jọ ń ṣe báyìí. Báwo la ṣe fẹ́ rí 50 million? Kúnlé, ṣé bọ́ọ̀rọ̀ àwọn ẹ̀ náà là sọ̀kalẹ̀ yìí? Òun á bí mi pọ́nà òun la fẹ́ gbàrí 50 million. Gbogbo ọ̀nà tó bá ti rí náà ni. Gbogbo ọ̀nà kì í ṣọ̀nà ọ̀nà owó gan-an la máa fi rí ni mo ń bí ẹ léèrè. Bó ṣe ká ta ilé orí wa yìí, gbogbo ẹ̀ la máa ṣe. Ká ta ilé, ká ta àwọn mọ́tò tó wà ta, kí ló fi wọ́n ṣe? Tí yóò sọmọ. Ká ta ká lọ máa sùn sábẹ́ bridge. Wherever, I don't care. Ọmọ méjì. Are you joking? Ó bí mílíọ̀nù tá máa fi rí owó. Kí ló fẹ́ ṣe Kúnlé? Are you working out on me again? Àtújọ lọ ni, ó yá. Mo ń gbọ́ ẹ̀. A ní tí owó tí wọ́n bá fẹ́ rà tó bá ti ju 20 million naira lọ, ẹ̀ tà á. Mo ní ọmọ ojú bẹ́ẹ̀ rẹ̀ gbà lọ́wọ́ wọn owó tí mo ní nǹkan ju 20 million naira lọ báyìí.
But why are you wasting time? Mi ti sọ nǹkan tó jẹ mọ́ báyìí fún ẹ náà ní àárọ̀ yìí. Wọ́n ètò tó fi ń pè mí padà. Owó tí mo ní ìdíjú gbogbo yẹn lọ. But tó owó tó ń bá fẹ́ san tó bá ti kọjá 20 million naira. Mi ò fẹ́ mọ iye tó kọjá ẹ̀ta. Better. I'm expecting your call. Kúnlẹ̀. Kí ni oníkọ́ńtà kí ló ń ta kí lẹ́ ń ta? Kọ́nà properties. Kí ló fẹ́ fi 20 million ṣe? Business kan wà tí mo ní interest nínú ẹ̀ tí mo lè fẹ́ náwó sí. Mo ṣe ní kọ́ńtà. So business yẹn ló wà around pé kan ta property ẹ̀ kó tó gbó lè rówó yẹn. Yes. Okay. Ọlọ́run á jẹ́ kí o mú owó wọlé lágbára Ọlọ́run. Àmín. Kí ló tún pè mí fún? Nǹkan really kì í ṣẹ́gẹ̀rẹ̀. We were impressed. Great planning, good structure. Nǹkan really kì í ṣe ẹsẹ̀ rà bí. Mo wà impressed gan. Ilé yìí ó really make sense. Mi ò wá láìdíà oye tẹ́ ń rò pé bóyá ẹ fẹ́ ta ilé yìí. Shemo, as things are now, bóyá tí má tẹ̀rí bí 35 million. 35 what? Kí ló dé tẹ wojú ara? Madam. Ẹ wo madam. Ìjẹta a lọ wo ilé kan ní Lekki. Ilé yẹn ó tó méjì ilé náà. Èló ni wọ́n pè? 20 million naira because ẹni ẹ need owó. 20 million fún méjì ilé. Wọ́n jí lé ni. Ẹ mọ̀ èyí tí mo ra ilẹ̀ bí báyìí ni. Ẹ dẹ̀ ní Lekki. Kí ni ìyàtọ̀ Lekki àti Badore tẹ́wà? Madam, exactly 20 million naira bẹ́ ṣe gbọ́n yẹn gan-an ló ṣe rí. Ṣé rí nínú iṣẹ́ wa yìí owó tí ẹ fi kọ́lé kò ń rí lè mátà. Ẹ máa rí àwọn ilé míì pẹ̀lú àwọn ilẹ̀ míì níbi tí wọ́n wà. Oye tẹ́ni yẹn rà ó lè bí ẹ̀. Ó lè ra less than 20 million kó dẹ̀ fẹ́ than 20 million. Ó dẹ̀ lè ra ju bẹ́ẹ̀ lọ kó jẹ́ pé ó ní ìdòwò ó sáré ní ìdòwò ó fẹ́ tà. So ó yẹ kẹ́ understand kẹ́ try kẹ́ understand pé oye tẹ́ ra lé yìí àbí oye tẹ́ kọ́ kò rí lè mátà nínú nǹkan tá à ń sọ yìí. Kó lè ṣe tà kíákíákíá ó máa need kẹ́ reduce oye yẹn níwọ̀n bá díẹ̀ sí. Okay. Kódà tẹ́ bá rẹ̀ ní ra ní 30 million ẹ̀yin lè mú 5 million. Madam. Okay, 1 minute. All right, madam. Since that any contact, I want to try possible best one. Láti tètè rí later. I might get back to you. So how soon lẹ lè bá mi get owó yẹn ready? Àwa máa ṣiṣẹ́ títí wa. Ẹ má worry. But kò bá tún pay, tẹ́ bá lè ṣẹ̀mọ̀ kẹ́ reduce price yẹn níwọ̀n bá díẹ̀ sí. Ká lè tètè rí buyer fún. Tẹ́ bá rí lè fẹ́ tètè ta àti explain fún yín, èmi láti drop price yẹn wálẹ̀. But tẹ́ bá ti sọ pé bí 30, 35 yẹn náà ni. A máa mọ̀ bá ṣe máa ṣiṣẹ́ wa náà ni. All right, madam. Mo ní ìdówó ọjọ́. Okay, madam, we meet up with appointment. Very nice structure nílé yìí, madam. But ti ṣe sàn yẹn náà. Gbogbo numbers tó fi ń pè mí ni mo ti pè padà kó sí ètò available. Bóyá káwọn people mọ̀ pé àwọn àpè wà náà. Wọ́n kẹ́kọ̀ọ́ síbi àìfẹ́ reach àwọn. Kó ṣàbí mi ká ọmọ tèmi. Kò tí ì tó pọ̀ mi. Owó ló ti wà lẹ́yìn sí kó bá mi kọ́ àwọn ọmọ mi. Yẹmísí.
ta sáìtì mi pẹ̀lú ilé lórí. Mo máa ti ta mọ́tò mi kan. Kí ni Kúnlé sọ lẹ́nu? Ó máa láwọn nǹkan tí mo ti ta tí wò fúnra ẹ mọ̀. Ṣé bá jọmọ èmi àti ẹni? Àbí kí ló dé tó tún sọ̀rọ̀ padà sẹ́yìn? Ṣé bí lórí àwọn ọmọ wa ni? Ọmọ méjì. Lórí àwọn ọmọ méjì tí ò ṣọmọ kékeré ta ṣẹ̀ṣẹ̀ bí. 15 million naira. Ògùn ṣẹjọ́ ẹ̀, ètò bóníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Àwọn ọmọ tèmi ló jẹ mí lógún. Tó bá jọ̀wọ́ lójú ọ̀rọ̀ lójú, àwọn ọmọ tèmi ló jẹ mí lógún. 15 million naira plus 5 million naira, we get 55. Torí ọmọ. Hello doctor. Hello. Ẹ wọ ní ma jẹ́ sini adé ní dìyín. Ẹ kí ni túmọ̀ yẹn sìn? Ẹ kí ni mo fẹ́ ṣe sí yẹn sìn? A ní dìyín ni sà. Kí ló ń bá mi sọ? Ó lè lọ pé Dr. Kẹ́hìndé tẹ́ ẹ bá ní picture tó need mi ni. No, tí mi ò bá sí ní country nǹkan. Sà, ẹ má bínú sà. A ní ká pè yín ni sà, ẹ má bínú sà. Tí mi ò bá sí lára dìkọ́ òní mẹ́lòmí tó máa pè. Àbí wọ́n fúnra rẹ̀ ò lè attend sí. Wọ́n má pè fóònù mi mọ́lẹ̀ ni, okay? Get off my phone. Hello. Kí ló sọ? Kí ló tọ̀ sọ? Dúkú máa kọ́ sí fún màmí. Kí la máa wá ṣe báyìí? Wọ́n ní ká lọ bá Dr. Kẹ́hìndé. Ẹ jẹ́ ká lọ pè wọ́n. Ẹ ó ti já àkókò dọ̀pẹ́. Hospital. Ṣé àwọn yẹn ò tẹ̀ mọ̀ pé yóò bá tó pẹ̀lú anything? Kò sí dókítà mi lọ hospital máa bì. Àfiwọ́ nìkan. Kò ṣe dáhùn. Ṣèbí wọn náà ló bá wọn jẹ́. Dókítà àti bàbá dókítà ìwé náà ti ní kí ló ṣẹlẹ̀. Ṣèbí òun náà ṣe ń pè é lọ́pẹ́ bọ́lẹ̀ mẹ́wàá yìí. Torí pé ó sì lọ hospital. Ẹ ṣàṣàánú olùwẹ̀. Akúmọ̀ bí tó gun ti wá. Ẹ má pa mí kékeré o. Àwọn onírà. Ẹ̀yin girls, ṣé nǹkan tí Ṣọlá ń ṣe fún wa yẹn ṣó dáa? Ìpínpín nǹkan tí ò dáa kò dáa ló ń jẹ́ o. Tá à ń ṣiṣẹ́ bí eré tá wá ń jẹ̀jẹ̀ ìlérí. Èmi mọ̀ pé kò dáa rárá àtọ̀, kò dáa rárá ni. Ṣẹ́yìn náà ti wá rí báyìí. Ẹ ti ẹ̀dùn náà, ṣé àwọn wá pa Jésù ni? Tá máa ṣiṣẹ́ ńlá ribiribi, tá máa gba peanut. I mean peanut. Well, anyway, òun ló ń fún oúnjẹ sórí tébù fún wa jẹ. Ní choice at the moment, you know. Má sọ bẹ́ẹ̀ mọ́. Iṣẹ́ ọwọ́ wa ló ń fi oúnjẹ sórí table fún wa. Do you get me? Àbí? After one day monkey go go market, no go come back. But wo mo understand yẹn, girls. Ṣe jẹ́ ká pè ká sojú abẹ́ǹkò. Ká bá sọ ètò jẹ́ òótọ́ ọ̀rọ̀. Bóyá a gbọ́. Àbí kí lẹ́ni mo wí? Ṣé nǹkan tí wọ́n fẹ́ sọ nìyẹn? Tó bá jẹ́ nǹkan tó fẹ́ sọ kò sí wàhálà. Gbèmí mọ̀ nǹkan tó wà nù mí. Nǹkan tó dẹ̀ wà nù mí ni màá ṣe. Ẹ ṣe jẹ́ ká ní sùúrù. Sùúrù ló gbà pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ṣe ti gbọ́? Ó ti gbọ́ ẹ̀. Ẹ̀ṣẹ̀ o, ẹ̀ṣẹ̀ o, ẹ̀ṣẹ̀ o, iná fẹ́jú ro. Ẹ̀ṣẹ̀ o, ẹ̀ṣẹ̀ o, ta ló dẹ́ṣẹ̀? Ẹ̀ṣẹ̀ fi ń tàn, tẹ̀sán fi ń gẹ́. Níbo la já sí? Níbo la já sí? Níbo la já sí ooo? Iná parakuta òjò pa mi ọkà yọ̀làlà 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 ooo. Níbo ni ìyàmú ti gbé wá? Kí ló fà á dé ọ̀rọ̀ yọ ọmọ ẹ̀ṣẹ̀ o? Ẹ̀ṣẹ̀ o, ẹ̀ṣẹ̀ o, ẹ̀ṣẹ̀ o.
ní sùúrù ẹjọ́ kí náà ṣe gbogbo. àbúrò mi làwọn méjèèjì àbúrò mi ni wọ́n kò ran aṣẹ mi léṣe kékeré kan láàárọ̀ ẹ̀ ni wọ́n ṣe ń tẹ́tì mi láàárọ̀ ẹ̀ ni pé kémi tó délé padà àwọn máa ti sákúrò lé àwọn máa ti sákúrò lé Ọlọ́run ni mo máa pàdé wọn báyìí owó àwọn ọmọ yìí wọ́n kàn lẹ́ka tí máa kóyàn sí wàhálà lójoojúmọ́ ibo ni bá máa wá wọn kiri sí báyìí. wọn àga láti kékeré irú ẹ̀yin náà ẹ sákúrò ẹ ń pè àǹtí lẹ́mìí àwọn yẹ kó lọ pa yín ni ẹ kó wọn sínú mọ́tò bóyá máa lọ pa wọn àbí kẹ́wọn tó máa fọ́ ọlọ́kọ́ máa kó bá yín. ṣé ní tẹ́pá tún dún hey it's okay it's okay ṣé ní tẹ́pá tún dún bẹ́ẹ̀ ẹ̀yin méjèèjì máa fún yín lọ́rùn wá sí báyìí ṣó ti yẹ yín ó yá ẹ̀yin wá farabalẹ̀ fún mi tó yẹn ṣe kí tó pa yín ṣé ti gbọ́ ó yá ẹ̀rọ àwọn ọmọ ó yẹ rẹ́rìn I say stop beating them ó yá ó yẹ máa rẹ́rìn ṣáyé kọ́ ló fò lẹ́yìn gẹ́ọ̀sì bàbá ńlá olófò ayérayé òun lẹ́yìn méjì idiot lẹ́yìn ọmọ yìí náà tó bá jẹ́ pé mo mọ̀ pé olórí burúkú lẹ́yìn méjì báwo ni mo ṣe máa fi àwọn ọmọ yìí báwo ni mo ṣe máa fi ṣọ́ yín can you imagine àwọn ọmọ kéékèèké méjì àwọn ẹ̀rà méjèèjì yìí kẹ́ ṣọ́wọ́ tì kẹ́ má lè tẹ́kẹ̀ àwọn ọmọ yìí nítorí kíni nítorí gbogbo òṣì tẹ́ ẹ̀ mú àbí ẹ ti gbàgbé nǹkan tó wà ní flood ẹ ti gbàgbé nǹkan táwọn ọmọ yìí wọ́ tàbí ẹ ti jẹ́ kó rí yín dàrú àbí ẹ ti jára yín bẹ̀rẹ̀ mọ́ àbí ẹ ti jẹ́ kó pọlọ yín dàrú òṣìṣẹ́ ohun tẹ́ ẹ̀ mọ́ ẹ ti jẹ́ kó affect brain yín àbí ẹ ti gbàgbé pé àwọn ọmọ tẹ́ ẹ̀ ń tọ́ ìpẹ̀lú yìí millions of naira ni wọ́n ogbó burúkú làwọn ọmọ yìí ẹ mọ iye tó ń gbà lórí àwọn ọmọ yìí náà ẹ wọ́n torí 1,000 naira ẹ fẹ́ ká fi sọ àwọn ọmọ yìí náà àbí ká fi sọ àdúrà owó yìí nù ẹ ti ń ṣe èrè ẹ ti ya wèrè orí yìí ti dàrú ẹ̀mí èyí ẹ gbádùn ẹ wà ókè ó dẹ̀ ti pẹ́ tí mo ti máa ń sọ fún yín mo ní gbogbo rubbish tẹ máa ń mu gbogbo òṣì tẹ máa ń fa sọpọlọ yín ẹ máa jára yín break pẹ̀lú ẹ jẹ́ kó pọlọ yín máa pé pẹ̀lú ẹ má kó máa mú lásán kẹ máa ṣe bí olórí burúkú ní ìlú lẹ́kiri ẹ jẹ́ kó ní yín pẹ́ náà ọlọ́wọ́ náà sọ̀rọ̀ yìí màá tó bá jẹ́ pé àwọn ọmọ yìí tó bá jẹ́ pé mi ò lọ pàdé ọlọ́rọ̀ nǹkan no tell me tó bá jẹ́ pé mi ò rí àwọn ọmọ mi ò rí wọn nígbà tí wọ́n fẹ́ escape kọ́ kí ni nǹkan tá fi ìpò máa ṣẹlẹ̀ kí ni nǹkan tá fi ìpò máa ṣẹlẹ̀ ẹ wo ẹ jẹ́ kó rí yín pé o ṣé ó ti yẹ yín jẹ́jẹ́ mi ni mo jókòó ẹ̀yin lẹ ka application wa ẹ̀yin lọ sọ pé lẹ́yìn àti bàbá yìí ti sùn yín pẹ́pẹ́ dọmọ ògbóró ẹ̀yin náà fẹ́ dọmọ ayé ẹ jẹ́ kó rí yín pé o anybody tíṣà ìbá ti sú ó fi láti kó ṣì dànù ṣé ó ti yẹ yín èmi fúnra mi wọ́n wọ́n máa mọ̀ pọ̀ ni mi mo lè dáṣẹ́ mi ṣe mi ò ní gbogbo yín ṣé ó ti yẹ yín mo kàn manage yín ni ẹ̀yin ọmọ ọ̀ràn kí ló ẹ̀yin ọmọ òṣì ẹ̀yin ọmọ àdánù yìí mi sì ẹ̀mọ́ tí mo ti rí gbogbo yín gan ẹ gbọ́ the next time tí irú rọ́bìṣì tó bá tún repeat rẹ̀ ẹ̀yin gan ẹ̀ máa gbádùn bunch of fools. ó máa fuck up now àwọn kéèké báyìí ẹ kó sá lọ these are millions now wetin now. báwo ni ọdẹ. báwo free me. àwọn èké ló sẹ́mọ́ yín lọ́wọ́ yẹn ẹ kó ṣì nonsense. Hey, I don suffer for my life. Leave them. Ẹ̀yin ẹ ti kú o. Àga wọn ti dé olè o. The turn aso ẹ. Hey, e no go easy. No be say na mouth. For this town. Yes, no, sorry. Hello, ma. Àti rẹ́dì láti gbowó ìwọ̀n abọ́ àyè. Báwo la ìfẹ́ mú? Nǹkan tí mo ní kémi náà pè fún nìyẹn kí n lè explain bí a ṣe fẹ́ meet fún yín.
Ṣé rántí pé mo sọ fún yín pé ìyàwó yín ni kó gbó yẹn wá this time around. Ẹ má bother láti tẹ̀lé wọn, ṣó ti yé yín. Àwọn nìkan gbé owó yẹn wá. Màá text address ibi tí wọ́n máa gbó yẹn wá sí orí fóònù yín láàrin 5 minutes sísìn. Ṣó ti yé yín. Ẹ máa send address orí fóònù. Then ẹ warn ìyàwó yín dáadáa. Kó má lọ try láti play smart pẹ̀lú mi o. Kó má lọ involve ọlọ́pàá kankan o. Tó má ṣe yánmayànmá pẹ̀lú mi. Ẹ máa lose àwọn ọmọ yín méjèèjì. Ẹ dẹ̀ máa lose ìyàwó yín náà. Èmi kẹ́ ọlọ́pàá, èmi ọlọ́pàá. Ó nìkan náà ló ń bọ̀. Kò jù báyìí lọ. Hello? Hello? What's got? Kí ló sọ? Ló máa send address orí fóònù. Kò sí wàhálà ń bẹ̀, a máa dúró de message ọ̀nà ni. Ó ṣe fún mi fún ẹ̀yìn kí mo dání. Kí máa monitor message. Ó wọ́n ti tẹ̀lé message. Gba pink mi náà. 20 ọdún lè máa tó kà. Patient náà lè attend sí àti nọ́ọ̀sì àti gbogbo náà. Wọ́n lè tó attend sí. Bó bá ṣe rí wàá gbẹ̀san rẹ̀, bó bá ṣe bí wàá gbẹ̀san ibi o. Má fi dá ṣeré o, ẹ̀ṣẹ̀ o kù dá o. Yes, ma'am. Sorry, mo fẹ́ kó farabalẹ̀ ibi tó wà yìí o. Okay, ma. Ibi tó wà yìí ò ń ṣe ilé ọkọ ẹ̀. Kò dẹ̀ ń ṣe ibi tó ti lè máa ṣe bálabàla. Okay, ma. Gbogbo bóyá ń ṣe bálabàla yìí kò bá mi lára mu o. Tó bá mọ̀ pé ò fẹ́ fẹ̀mí ẹ̀ ṣòfò, á bẹ́tà kó gbẹ̀rù dákẹ́ ń bẹ̀. Ṣé ti gbọ́? Yes, ma'am. Rọra farabalẹ̀ báyìí. Mi ì dẹ̀ fẹ́ gbọ́ há. Dákẹ́ mo fẹ́ kọ̀. Hello? Hello, Mr. Kunle. Ṣé ìyàwó mi ti dọ́dọ̀ yín? Àwọn ọmọ mi kò ṣe ti kó fún. Ìyàwó ẹ ti dọ́dọ̀ mi. Mo wà bí ni. Kò sí problem, ó ti gbówó yẹn fún mi. Mo kàn tún láyọ̀ láti sọ fún ẹ wípé ìyàwó ẹ náà ti wà ní custody wa báyìí. Kí ló túbọ̀ yẹ ṣe máa mú ìyàwó mi sílẹ̀? Kí ló ìyàwó mi ti ṣe fún yín? Àwọn ọmọ ọ̀rọ̀ yín ẹ̀ ti fọmọ náà ti fẹ́ mú ìyàwó mi, kí ló ṣẹlẹ̀ gan? Kò sí problem. OLAIYA. Tó bá mọ̀ wípé o fẹ́ rí ìyàwó ẹ àti àwọn ọmọ ẹ padà, nǹkan kékeré ló kàn máa ṣe fún mi. Kàn bá mi arrange bíi 100 million naira. Mo bẹ̀. Ẹ yá wèrè ni. 100. Mo bí 100 million. Ṣé o gbọ́rọ̀ sí lẹ́nu? Dákẹ́! Ọlọ́gbẹ̀ni, gẹ́gẹ́ bí mo yẹ sọ,
tó bá fẹ́ rí ìyàwó ẹ̀ àti àwọn ọmọ ẹ̀ arrange 100 million naira láàrin 48 hours. Ó pọ̀ jù. Èmi tó. Kò sí wàhálà tó bá ti pọ̀ jù á jẹ́ pé òkú ìyàwó àti àwọn ọmọ ẹ̀. Ọmọ ẹ má pa ọmọ mi ìjọ torí Ọlọ́run bá mo fọ lọ́wọ́ bá bẹ̀yìn mọ́ mi wá ìṣàánú mi torí Ọlọ́run Ọlọ́run àdàmọ́ sí fún yín ẹjọ́ ìyá wa ẹ wo mọ́ mi ìjọ torí náà jẹ́ kí ṣàlàyé bí mo kí tó ra ọmọ yìí. Mọ́mí tó tọ̀ lọ. Madam. Madam. Ó dàbẹ̀ ní pé òun mi tó wáyé tó bá ń gbọ́ ilé ikú ìbíbà ìgangan ló ń pè bẹ́ẹ̀. Sórí gbogbo ariwo òṣì tó ń pa látàárọ̀ tó ń dún bí olóńgbò. Bó wọ ẹnu ẹ̀ sórí tí mo bá lọ ṣe báyìí ẹyọ kan ni ṣó ti yí ẹ ọrùn làlà ni wọn ná búrẹ́dì ó sọdá sọ̀rùn straight nìyẹn no second chance ṣó ti yí ẹ àgàgà kó wà lọ bà ẹ́ láyà kó lọ ṣe pọ̀ sínú àyẹ̀ gbogbo ẹ̀ máa tú púpù ni ó fọ́n ká síbẹ̀ ni gbogbo ẹ̀ máa fọ́ yàmàyàmà ọmọdé àdúgbò àti èèyàn tẹ̀gbẹ́ mọ́lẹ̀ so òkúrera ṣe kíni. Now mo fẹ́ kó lie down kò lè rọra sùn wọ́ọ́rọ́wọ́ torí gbogbo ariwo òṣì tó ń pa ẹ̀ kò fi ń disturb mi ó yá sùn. Ó yá wèrè ni ṣọ́ máa ń lajú lẹ́sùn nílùú yín ni díjú. Dàbí ẹrù olè. Kúnlé mo sọ náà Kúnlé tí mo mọ̀ kò ń ṣe báyìí èmi fúnra mi rí bó ti wà ní trouble kan ni ó wà lè pè mí kó sọ fún mi Kúnlé olórí burúkú làwọn pípọ̀ yìí o ṣé wọ́n fẹ́ kó tún ta hospital tó wà lẹ́yìn ni àbíkò náà ti fẹ́ kó rí gbogbo àdúrà owó yìí 100 million naira ni wọ́n sọ pé kí ló mú wa ó yẹ pọ̀ 100 million naira wọ́n ní tí n bá tètè mú wa problem bọ́ ó ṣe nǹkan tó dùn mí o ó ṣe nǹkan tó dùn mí gidi gan kí ló dé tó sọ fún mi. ọ̀nà tó ń sọ báyìí dẹ̀ sọ bẹ́ẹ̀ ni pé ò gbọ́ nípa àwọn pípọ̀ èrè wọ́n tírẹ́tì mi ni mi gbọ́dọ̀ sọ fún anybody mi gbọ́dọ̀ rìn jù mi gbọ́dọ̀ báyà kọ̀ọ̀kan sọ. èmi fúnra mi náà dẹ̀ fẹ́ sọ fún mi kí n má lọ waste life àwọn ẹni ẹlẹ́dẹ̀ dànù síbẹ̀ ni mo gọ́ tó di. pẹ̀lú gbogbo owó tó ti ná yẹn ó bóyá tó ti waste orí wàhálà yìí ni. màgá ọ ọmọ nǹkan tó máa ṣẹlẹ̀ àyà wa ti bẹ́lẹ̀ ń sin tí wàá bẹ́ sáré a máa make sure pé gbogbo òfin dín kókó a máa rí ọkọ ọlọ́run wà lókè pé ló máa ṣe ṣe. ẹ̀yin ladies gẹ́gẹ́ bí mo máa ń sọ ní gbogbo ìgbà ṣe rí nílé ayé ẹ jẹ́ kí èèyàn máa ṣe dáadáa lọ sí èèyàn bá ti kú báyìí parí nìyẹn ó ti yẹ yẹn ṣàmù pọ́n wá ń sọ pé ẹ téèyàn wá kú pé ìjọba ọ̀run kan wà ìkan ọ̀run àpáàdì fine gbogbo akọ̀sẹ́ni tó ní believe ní gbogbo trash yẹn but at the same time tá a bá gbé yẹ̀ wò ẹ jẹ́ ká tún wò pé tó bá lọ exist nǹkan tó tá a bá ń lọ ń ṣe nǹkan burúkú tó bá lọ jẹ́ pé nínú náà la lọ ń kọ́ nídìí èyí ẹ jẹ́ ká máa ṣe dáadáa nítorí ìjọba ọ̀hún ṣó ti yé yín now 50m ló wà nílẹ̀ yìí báyìí máa pè mí a máa mú 5m nínú 50m yìí a máa pín láàrin ara wa èèyàn kọ̀ọ̀kan wọ 1m 45 million naira tó kù ẹ ṣàmọ̀ pé ìgbà àwẹ̀ la wà
Mo dé máa ń gbọ́ pé wọ́n sọ pé tí èèyàn bá ṣe ìtọrẹ àánú nínú àwẹ̀ àbí tó bá ṣe sàárà pé Ọlọ́run máa ń gbọ́ gan o pé in fact anything tí èèyàn bá ṣe báyìí Ọlọ́run máa mọ̀ tí. ẹ wọ́n ẹ gbà padà ẹ kó jẹ́ ìdarí kò lè ṣẹlẹ̀ irú kí lélẹ́yìn ẹ wọ́n kò lè bọ́ rárá o ẹ máa gba 5 million ẹ máa lọ fáwọn òrèrè kan ní kíní kan tó rí kíni owó eléyìí ẹ máa pè yín orí òjò rí tí o bá ṣe bẹ́ẹ̀ gbé sẹ́mi kì í máa gbé lọ. Still bẹ́ẹ̀ mo fẹ́ fún ẹ. Can't I do you now? No, if you talk like that, I do you. Bẹ́ẹ̀ ni sọ́nà mo lè sọ ìwé ìwé ìtọ́ mo lè tọ̀. It's okay. Ferrari, it's okay, it's okay, it's okay, it's okay. Máa tẹ́ sísìn. Still, o máa láyà o. Àyà máa kó ẹ gan o. Jóná àwọn olóńgúnyán fún ẹ tó sọ pé tọbẹ̀ ò ṣòro. Ṣó ti gbàgbé wájú ẹni tó wà ni? Èmi ìyárajà ló ń kúrú ló ń ga níwájú ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ló ń pariwo ló ń jábọ́ ló ń hẹ́rẹ́ ẹ para. Kí ló ṣẹlẹ̀? Ó dáhùn mọ̀mọ́ ni. Àbí wọn náà kọ́ yìí? Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run o. Mi ò fọgbàlagbà ara mi wọlé o. Ẹ jẹ́ kó rí i pé o mo mọ ẹni tí mo tó mọ ẹni tí mo jù lọ lé yín o. Ẹ jẹ́ kó rí i pé yára yín brain o. Èmi lèmi ń bọ́ yín o. Ẹ ní ìyá o, ẹ ní bàbá o. Mi ò mọ iye tó ń ṣu yín o. Kí ló ṣẹlẹ̀? Mo dẹ̀ ń sọ̀rọ̀ wọ́n náà ń sọ̀rọ̀ wá ń já òun jábọ́ níwájú mi. Wo èmi ò tiẹ̀ ráyè mi ò sílé fóṣì tó ń sọ ṣó ti gbọ́ ṣó ti yé yín nǹkan tẹ́mi máa ṣe òun ni mo ti sọ yẹn kò dẹ̀ sẹ́nibọ̀dì tó lè yí padà tábà wá réèyàn tí ò tẹ́ lọ́rùn ní gbogbo ẹ̀yin tẹ́ dúró yìí ó lè lọ kú dànù sókun. Mama iná bá mi lára mu they tell you so at the best pàtó ìjà wèrè àti para this money I see so we go share na 50-50. Gbẹ́wọ̀n for this town e no go happen na we go hustle this money together na. You don't join one the first time we put that for you now you go go jam again for this money. Mona come o Kate and Stew wey una dey create wetin dey go on na on top this matter now na dey talk boo. Mona come Mona no start na craze o if una start na if I start my own ma ta yin bí kòkòrò ni ní dúró. Our mama make it cool down nothing dey happen. Hey, it's okay. Hey, mo ti rí mo ti ọ̀rọ̀ yín ti yé mi àwọn kan ti ń tàn yín tàbí wọ́n ti ń tàn yín seriously kò sí wàhálà bóyá máa ń rí náà nìyẹn ṣó ti yé yẹn èèyàn aláìmoore ni ẹ máa ń padà fi di iṣó lóore ni torí mo ti rántí ẹ̀yìn rẹ pé méjèèjì yìí mo rántí ìgbà tẹ́ máa wá bá mi bíbá ẹ̀ mo rántí pé lóòrùn ni kò sẹ́nibọ̀dì tó mọ̀ yẹn ẹ̀ ní nǹkankan ẹ̀ jẹ́ nǹkankan ní nǹkankan èmi ni wọ́n láṣọ sí lọ́rùn gbogbo nǹkan tẹ́ ní gbogbo nǹkan tẹ́ jẹ́ gbogbo nǹkan tẹ́ dáńsì yẹn lèmi ṣe gbogbo ẹ̀ fún yín ilé tẹ́ ìgbẹ́ èmi ni mo ní èmi ò fọwọ́ ara mi gbà èmi ni mo ń bọ́ yàrá ìjà yín lójoojúmọ́ ẹgbẹ́ ìjọ wa dúró síwájú mi dúró síwájú èmi yàrá ìjà sọ wípé pé mi ò lè ṣe kọ́ tó bá wù mí nínú ilé mi kò ní dábẹ́ ìlú èjì papọ̀ ní sóríire ẹ jáwèrè ni ẹ síwì ni nínú ilé mi kò sí wàhálà ṣó ti yẹ rí. Ẹ wo gbọ́ òṣì tẹ́ sọ orí ara yín lẹ sọ sí ó kì í gbà tí mo sọ̀rọ̀ tó dé ní ìsọ̀rọ̀ kan ẹ wo kò jẹ́ èmi o bẹ́ẹ̀ mo sọ fún yín tẹ́ ẹ bá pín owó yìí lórí òkè mi ọlọ́run wá sùn wọ́n ní ìwò mi o tí mo sọ ọlọ́run wọ́n kà ó sí ìsọ̀gọ̀ dé mo sọ I tell you so. Mama ẹ ní bínú ni o. Mama please we are low. Ẹ ní bínú ni. Calm down please. No problem. Calm down. Kò sí wàhálà. Still. Èmi still jọ kí ni ṣọlá rò pé òun já mọ́ náà àwọn Yorùbá aláìlè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí burúkú àti pé oníkálukú ló ní right lábẹ́ òfin ṣọlá máa ń pín owó ẹ̀kọ́ àtàkàrà fún mi fáwọn ọmọ aláìwọ̀ bíire. Shush, which level? For this town, àti pé na our right ni we go collect am. Nothing dey happen. So, who say she be sef? 4 years, ọmọ forget am. Nothing dey happen, go collect our right. Wo ma wo nti e. Hello. Still lórúkọ mi. Ọ̀gbẹ́ni mo ní fight information fún ẹ. Níbo la já sí? Níbo la já sí o? Iná parakuta òjò pa mi ọkà yọ̀làlà yọ̀làlà o. Ṣé orí ẹkún yìí náà lẹ ṣe wà?
Oúnjẹ tó gbé fún yín lánàá wọ́n lè jẹ, wọ́n lọ dànù. A tún ti gbé wá fún yín látàárọ̀ ọ̀sìn, ẹ̀ tún jẹ. Èmi ò like ẹ̀ ń waste oúnjẹ mi yìí o, kò bá mi lára mu. Ẹ̀kan ń sunkún bí ọmọ kókó látijọ́ yìí. Ọdún wo lẹ fẹ́ ṣe gbogbo ilé dà? Ewu. Ṣẹ̀rí. Eléyìí tẹ́ fi jókòó síbẹ̀ tẹ́ kàn ń sunkún ojoojúmọ́. Ó yẹ kí n máa gbàdúrà ni. Pé kó lóun jẹ́ kọ́kọ́ yín kó cooperate, kó rí ẹ̀ pé kó ṣe normal. Kó fún wa ní nǹkan tá a fẹ́. Tó bá ti fún wa ní nǹkan tá a fẹ́, ó tán. Ká máa release ẹ̀yin àtàwọn ọmọ yín náà. Ẹ̀yin sunkún mọ́ mi ò like gbogbo ẹ̀kún òṣì tẹ́ ń sùn. Mọ́, ṣé mo jọ̀yà lójú yín? Ọlọ́run bá tẹ̀ sí mo fi bẹ́ẹ̀. Ẹjọ́ tó yọ lọ́wọ́. Ẹ̀rọ tó ló mọ́ mi lára. Bó ti jẹ́ pé mi mẹ́rin tí mo ṣe. Tọ́ra wa ní kókó la wà láyé. Tó jẹ́ pé wa ní kó bá ìṣẹ̀lẹ̀ sí. Ọmọ mú fọlọ́run bá bẹ̀yẹ jọ torí Ọlọ́run. Ẹ jẹ́ kí n ra ọmọ mi. Ẹ̀yin lè sọ pé tí bá ti gbówó wa máa ra ọmọ mi. Àtijọ́ tẹ́ ti gbówó lọ́wọ́ mi ẹ jẹ́ kí n rí wọn. Jọ torí Ọlọ́run fọlọ́run bẹ̀yẹ. Ẹ jẹ́ tí ẹ fojú ka ọmọ mi. Ẹ̀yin níyàgò alẹ́. Láyé ṣe kókó. Tí mo ti lóyún sí tí mo bímọ. Jọ ló fẹ́ dàgbà tó yẹn. Kálá ọmọ kéékèèké mo ṣì gbọ́ ti dàgbà. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mi. Ẹ jọ̀ọ́. Madam di madam. Ìyẹn ò possible. Kò lè ṣeé ṣe. O ò lè fojú ra àwọn ọmọ ẹ̀. Ó dìgbà tí ọkọ ẹ̀ tó bá ṣẹ̀tọ́. Tó bá ti ṣẹ̀tọ́ tó ti fún mi ní nǹkan tí mo fẹ́. Máa fi ẹlẹ̀ náà àdéhùn làdéhùn. Ṣó ti yẹ? Dẹ́kun ṣẹ̀tọ́. Ló ti gbọ́. Gbogbo nǹkan tó ń sọ yìí yabia èmi náà ara ń ta èmi náà gẹ́gẹ́ bí abiyamọ ibà abiyamọ ni abiyamọ lèmi náà náà gbogbo bóyá ń ṣe yìí ara ń ta mi bóyá ń sunkún lójoojúmọ́ ara ń ta mi. Bọ̀ ọkọ ẹ láti fún mi lówó mi kó tó di pé mo máa release yín ló ti gbọ́. Èmi kọ́ wa sọ fún ẹni pé kó o try láti jẹun ṣó ti yẹ jẹun sí gbèsè ayé ẹ kó má lọ ní ọ̀sà tó bá kọ̀ tó o jẹun máa ní ọ̀sà tó bá dẹ̀ ní ọ̀sà síbẹ̀ ẹnu kọ̀ máa rún ẹ pa ni because kò sẹ́ni tó dẹ̀ máa treat ẹ ṣó ti yẹ o lè máa kú dànù ni o bá kú dànù rẹ̀ máa lọ sòkú ẹ̀ dànù. Kúkúkú ti bá fẹ́ kú. Inú òun ni mo ṣe máa jẹun tí mi rá ọmọ mi. Irú oúnjẹ òun ni mo fẹ́ jẹ èdè jọ. O fẹ́ kú? Mo fẹ́ kú gbogbo ni. O fẹ́ kú àti. Akẹ́wọ̀n mi ká ọmọ mi. Èmi kò máa yàwó rẹ̀ sí mi bẹ́ẹ̀ ó ti sùn bàrà. Mi ò ṣe mọ̀. Ẹ bá mi gbá ọmọ mi o. Ṣé ẹ lọ ni? Àti ẹ̀wọ̀ máa kú sí bíbá yìí ni o gbogbo ẹjọ́ máa kú pọ̀ ni o. Mo ní ká bá mi ká ọmọ mi ẹ bá mi sọ pé kí ni kan. Mo gbowó fún yẹn ni gbowó mo gbowó. Ẹ jẹ́ ra ọmọ mi wá ní kí n máa jẹ́ ojú òṣìwọ́ lọ́gbẹ́ kalẹ̀. Àbí kí ni gbogbo òṣìwọ́ pápá ká máa kú sí bíbá ẹ̀gọ́ ni. Kí gbogbo akúkú kú ká padà wá síbi. Àbí kí ni gbogbo òṣìwọ́ pápá. Mo ti bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́. Ọlọ́wọ́ mo wá dára láyé mi o. Kí ni gbogbo ilé ìfẹ́? Èwo ló fẹ́ kú ni? Ó kú mọ́. Ìgbọ́ kọ́ ló ń polongo kú lẹ́ẹ̀kan yẹn. O fẹ́ kú. Ṣé wípé olórí àwọn ọmọ àlè yẹn? Ìwọ. Kí ló ń ṣe? Ṣé tó ń pẹ́ mo ti ń tọ́ láti wà friendly pẹ̀lú ẹ̀ mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ tútù mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ bí ọmọlúwàbí. Ó lè pariwo òṣì nínú ilé mi. Èrò ló ṣí. A ní kó gbàdúrà kọ́kọ́ ẹ kó ṣe lọ́wọ́ kó cooperate pẹ̀lú mi kó fún mi lọ́wọ́ mi. Ó máa kúrò mi báyìí. Ó wá pariwo. Jẹ́wọ́ rẹ̀ pé o. Ṣé o ti gbọ́ má jẹ́ kí inú bí mi jò. Tí inú bá bí mi jù máa fi mọ́ fọ́ orí ẹ̀ dànù ni o. Wọ́n fẹ́ kú wá rí kú wá ń dọ̀jì. Ìdí o. Àánú ṣe mí o. Àánú ṣe mí o. Ká ṣe fi ẹ̀yìn ká mọ̀ kó máa yà ẹ́ lẹ́rù. Ẹni ìlú tó bá ti wà fẹ́tù pẹ̀lú wa kò ní ní problem. Àkílẹ̀ tó ń wo mi ṣe mọ̀ mí rí nìkan ni. Rárá, mo ń gbọ́ nǹkan tẹ́ ń sọ náà ni. Ẹ jẹ́ kí n understand nǹkan tí ẹ pè mí fún. Nítorí ẹ pè mí sọ pé nítorí ọ̀rọ̀ ọmọ mi ìdí nìyẹn tí mo fi wá. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan? As they hear and I dey tell you so, no be your children dem be this.
Maybe them be this. Look at now. Tẹ́ bá ti cooperate pẹ̀lú wa. Ẹ máa rí àwọn ọmọ yín live and direct. Tóyọ̀ sí èyí. Tóyọ̀ sí àti Fúnkẹ́ nù. Ibo ló wà? Abẹ́ ìgò fi ẹ̀ náà. Once you cooperate, you get your children live. As it is not. Ìjọba ò ní ṣe fẹ́ rí wọn. Bó ṣe fẹ́ rí wọn. Kó lè. Kò lè rárá. Tí ẹ jẹ́ kó mú dání a ní 100 yọ̀ǹde. Má gbọ́ mi. Kò sí big deal rárá. Tó bá ti rán ẹ lọ́wọ́, màá rán ẹ lọ́wọ́. Kọ́sí mi ò ṣe aláàánú Samaria. 10 million naira péré. Deal or no deal? 10 million naira. 10 million. Lórí pé fẹ́ mú mi débi táwọn ọmọ wà. Now you don't hear so. No enter your brain. Lórí pé fẹ́ mú mi débi táwọn ọmọ wà. Òun ni máa sọ 10 million naira. Wo ọ̀gbẹ́ nígbà tó lè yọ ọ̀rẹ́ rí o. 10 million naira náà sọ fún mi pé kí n lọ mú wa. Tí n bá fẹ́ mọ ibi tí àwọn ọmọ mi àti ìyàwó mi wà. Àìsí bẹ́ẹ̀. Wọ́n ní irọ́ ni mo pa. Wọ́n dẹ̀ ní kò gbọ́dọ̀ pẹ́ jù. Kí ni mo fẹ́ ṣe? Yá. Kúnlé, ìwọ ló ń sọ̀rọ̀ báyìí. 10 million naira bí? A máa fún wọn. A máa arrange fún wọn. Ó mọ̀ wípé ọmọ tá à ń wá yìí ó ju owó lọ. Ṣá lè ra ọmọ lẹ́gbẹ̀rún ọ̀kẹ́ ni. Ṣé o rò pé another set up lélẹ̀ báyìí? 10 million naira. Kò tó nǹkan kan nínú gbogbo nǹkan tá à ń wá. Ṣé o ti ní family mi sọ̀rọ̀ mi ni? Ọmọ àti ìyàwó ẹ̀ wọ́n wá ní kó mú 10 million naira kó lè rí wọn. Mo fẹ́ kó mọ nǹkan dájú. Ìpa bẹ́rẹ́ báyìí ló kó máa ń tọ̀. You just tell them to come for it on Thursday. A máa arrange àdẹ́pẹ́ fún wọn. Fi òkú lẹ̀ fún náà. Létò yẹn, just calm down. Ọlọ́run ló kù tí a máa fi pẹ̀lú lọ. Hello? Mo ti wà níbi tí ẹni kí n dúró, mi ò rí yín. Mi ò rí yín. Ẹ ti wà nearby. Nearby ibo. Gbogbo wájú mi yìí bí close ni, mi ò rí nǹkan kan. Okay. $10 million naira. Ta ló dẹ́ṣẹ̀, dẹ́ṣẹ̀ fi ń zàn, tẹ̀sán fi ń gẹ́. Níbo la já sí, níbo la já sí. Alpha. Owó wo bá wò? Gbówó fún mi jàre kí n ẹ wo wo nìyẹn ṣé bá ṣíjọ sọ̀rọ̀ ní ni ẹ sọ pé máa mú mi lọ sí ilé táwọn ọmọ mi wà ẹ lè máa náwó ọbẹ̀ sí mi ẹ tún wá ń béèrè owó nsìn owó ò lè ń béèrè lọ́wọ́ mi. Ọ̀gbẹ́ni ṣé mi ní rówó kí n tó fi léwọ̀n ẹ̀ ni wọ́n ti sùn lè mi ráyè gbélé yìí o. mi ò náà ní rówó kan tó mú mi lọ bọ̀ ṣé bó ṣe máa gbowó lọ́wọ́ mi ní láì ṣe fún mi àbí kílẹ̀ ṣe fún mi nítorí Ọlọ́run. o kò fẹ́ rí ilé. ẹ náà. ẹ kò sí èrè jẹ́ wọnú mọ́tò kí n lọ fi léwọ̀n ẹ̀. ẹ ó yà. ẹ tó bá jẹ́ ẹ ni ó yà. ẹ wọlé. ẹ ṣí mọ́tò. o mú mi délé olú fẹ́ gbowó. Iná parakuta òjò pa mi ọkà yọ̀làlà 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 ooo. Níbo ni ìdààmú ti gbé ń wá? Kí ló fàdé ọ̀rọ̀ yọ ọmọ o? Ẹ̀ṣẹ̀ o, ẹ̀ṣẹ̀ o, ẹ̀ṣẹ̀ o, ẹ̀ṣẹ̀ o. Kí ló ṣẹlẹ̀? Ọ̀gbẹ́ni wo géètì black ibẹ̀ làwọn ọmọ ẹ wà. Àwọn ọmọ ta ni? Ṣé òun ọmọ mi ni? Àwọn ọmọ ẹ wà ń bẹ̀ yẹn. Níbi igbó. Níbi ọ̀kan ti fi wọn kò lè sọ pé àwọn ọmọ mi wà. Wọ́n á pèsè òfin ẹ lára. Wọ́n fi owó lọ sí ìṣẹ́ wọn. Wà ó wọ́n ọ̀dẹ́sẹ̀ kan tí mo sọ fún ọ géètì black. Má fún ọ sọ òṣìṣẹ́ mi náà. Ìdààmú nílẹ̀, ìdààmú lóko. Ṣé mo rìn di ní àbáyé mi bàjẹ́ dúró náà? 10 million naira.
ẹ̀ṣẹ̀ o. Bó bá ṣe rí wàá gbẹ̀san rẹ̀, bó bá ṣe bí wàá gbẹ̀san ibi o. Má fi dá ṣeré o, ẹ̀ṣẹ̀ o kù dá o. Yàgò fẹ́ yẹ o, kó má padà wá sàn ni o. Get down, Lolo. Where get in? Get inside. Sit down now. If I get shit. Where get in? I'm on to our station. Man, tu vas pousser mal. Mal line down. Ouais, man line down. Kí ló ṣe tó jẹ́ pé ọkùnrin kò lébi òkúta? Sí, wo bó ṣe ṣe ẹ́, wo bó ṣe wà, ṣé bó ṣe ń wora yìí ṣé ó tẹ́ lọ́rùn ni? Wo má yẹ kí mi tọ́ ẹ o, èmi wà mí láti ràn ẹ́ lọ́wọ́ ni o, tó bá lè sọ èyí tó ń jẹ́ òdodo ọ̀rọ̀ fún mi. Nǹkan tó bá sọ fún mi nísìn máa dọ́dọ̀ ọ̀gá máa explain fún ọ bó ṣe máa yọra ẹ kúrò nínú bó ṣe wà yìí wàá kúrò ńbẹ̀ ẹ́ àti wípé mi mọ nǹkan tó rí lọ́bẹ̀ gan-an tó fi wá rọwọ́ tó fi ń gbé àwọn ọmọ ọlọ́mọ pamọ́ nù sọ fún mi kí ló rí kí nǹkan tó ṣẹlẹ̀ gan abẹ́tà kò sọ̀rọ̀ abẹ́tà kò sọ̀rọ̀. ẹ̀dùn kí ló wá ń ṣe èèyàn ọlọ́pàá ìpàpà ẹ̀ kí n gbọ́ràn lẹ́ẹ̀kan ni mo ti sọ fún yín wo mú ewa mi wọ́n ń sọ̀rọ̀ jù mí wọ́n ń sọ̀rọ̀ jù ọ̀rọ̀ kékeré báyìí ni máa ń sọ ṣó ti yé mo ti sọ fún yín mo ní mi ò lè sọ anything until tí mo bá rí dọ́kítọ̀ mi ò lè sọ anything until tí bá rí dọ́kítọ̀ ẹ lọ pe dọ́kítọ̀ wá ẹjọ́ máa ń rò mí lẹ́jọ́ òṣì jàre mi ráyè ra. no kí ló fẹ́ rí dọ́kítọ̀ ọ̀gán fún kí ni ìwọ àti dọ́kítọ̀ kí lẹ́jọ́ papọ̀. ìbéèrè. no problem tí dọ́kítọ̀ bá dé nǹkan tẹ́jọ́ dàpọ̀ máa ṣàlàyé ṣá. mo ṣáà láì bó ṣe wá ṣá. alpha bàbá. ṣé o ti jẹ́wọ́. sà nǹkan tí ó ń tẹnu mọ́ ni wípé òun fẹ́ rí dọ́kítọ̀ nǹkan tó wà ní dọ́kítọ̀ jọ papọ̀ mi understand. anyway àwọn ọ̀gá ti ránṣẹ́ sí dọ́kítọ̀. ok sir. so wọn àti dọ́kítọ̀ máa fojú ríra wọn láàárọ̀ ọ̀la. better. kò tó fẹ́ gbàdọ̀ dọ́kítọ̀. ṣé wà lè dìde báyìí. ewu ẹjọ́ mo ń gbatẹ́gùn bíbá ìtẹ̀mí rọrùn. bí akókó máa gba ẹlẹ́mọ̀ kókó máa gbé bíbá yìí. arábìnrin àwọn tí o sọ pé tí o bá rí òní lè sọ̀rọ̀ àwọn náà wà lórí ìjókòó yìí. ohun rántí ojú mi ni. kí lẹ̀ ń wò mí fún ẹ̀yin lè fà ẹ̀yin lè jẹ́ kó máa sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀ ẹ̀ torí mi ò mọ rísì tẹ̀ máa fi mú àpáyàn
jiyàn gbé mi ò mọ́rí sí tẹ́ máa fi mú síwájú mi tẹ́ máa fi jẹ́ kó máa bá mi sọ̀rọ̀ ìyẹn lè tí bá máa wá mú èèyàn á jẹ́ ọ̀daràn ni màá mọ̀ tó ní ìbọn lọ́wọ́ tó ń jí àwọn ọmọ gbé tí òun ṣe ọmọ tèmi nìkan o èmi náà tún fa ọmọ tó wà bẹ́ẹ̀ tó ti jí gbé irú ilé ni màá mọ̀ ẹ wo gbogbo ilé ẹ̀ jẹ́ kọ́ mọ̀ bọ́ tí máa mú kúrò nípa mi lọ sí ìgbìmọ̀ kọ́ lọ dájọ́ fún kọ́ padà nù. ẹ kí ló ń sọ sí òdùn lẹ́nu ẹ̀gàn tó bá mú nǹkan tí ó bá tiẹ̀ tí wọ́n mú nǹkan kí ló wọ́n fẹ́ ṣẹlẹ̀ ṣé ìyẹn lọ́wọ́ ní kọ́ lọ kidnap àwọn ọmọ tó tún mẹ́mi náà tó ṣe mí ṣekúṣe tábà ní mo ṣe ń nàbọ̀ sí mi lójú báyìí tó ń ṣe bí ẹ tó ṣe fagbó tán àwọn aláìní ti ju oṣù tẹ́lẹ̀ bá jáde ọmọ gidi ni kò ní jí ọmọ lọ́mọ gbé kó tún jí ìyàwó náà gbé pẹ̀lú ẹ̀ ẹ̀yin oníranù òṣì àwítọ́ náà mọ̀ orin bì kan ẹjọ́ ẹ̀kọ́ àwọn náà kúkú mọ̀ tó ti mọ gbogbo yín rí iṣẹ́ dókítà làmọ̀ tó ń ṣe wọ́n tún náà sí àwọn obìnrin kiri náà ni kò yé wa. ẹni sùúrù a máa yanjú ẹ. ẹ ṣe sà ó ṣàmà sọ wípé fún ọ̀sán kọ̀ọ̀kan àwọn ìyàwó ẹ bá wà bẹ̀ wọn. ẹ jẹ́ ká fi pẹ̀lẹ́ kùtù ká fi yanjú ẹ ṣọ́ọ̀bù ìdílé àlọ́pàá ṣe wà bí nìyẹn náà bóyá ń bọ̀. anyway tó bá rántí màá rán ẹ létí èmi ni mo wá sí kílíníìkì ní ọdún bíi mélòó sẹ́yìn. Doctor, major ní kí n gba key first aid box and bounce from patient. Okay. Well, go return key immediately, okay? Sit down. What can I do for you? Tí mo dé reception ní ìsẹ̀ wọn ti stop treatment dájẹ́ mi. Ẹjọ́ tó yọ lọ́wọ́ ẹjọ́ ẹ wò àtìgbà tẹ́tí ní kí n lọ́wọ́ wá owó náà lè wọ́n wá káàkiri mo lè ti ń rówó yẹn tùjọ́ láìpẹ́ láì jìnnà máa kó yẹn wá ẹjọ́ tó yọ lọ ẹ má stop treatment dájú mi ẹ ṣàánú mi ẹjọ́ tó yọ lọ sá. Sister, ṣe máa listen láti gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. Because there are a lot of things tí ẹ̀yin èèyàn yìí tí ẹ ò máa understand. Private hospital ni hospital yìí kì í ṣe hospital ìjọba. Owó tí ẹ bá fún wa òun náà la fi ń ṣe a lot of things tá à ń ṣe ń bí tẹ̀yìn fi ń rí pé bí ìwà òkè tí ẹ fi ń gbé wọn wá síbí. Okay? And we're talking about kidney transplant níbi tá à ń sọ̀rọ̀ pẹ̀ lọ́wọ́. Good, ẹ ti rí donor but àti operate ẹ̀ ńkọ́ kì í ṣe igi la máa fi ṣe nǹkan kan la máa fi ṣe 1.5 million naira là ń sọ̀rọ̀ nípa ẹ̀mí kì í ṣe ọmọdé owó ẹ ti gbọ́ so kò sí nǹkan kan tí mo lè ṣe tí ẹ ò bá rí owó yẹn á lè díẹ̀ fún wa láti ṣe anything nípa ọ̀rọ̀ tó ń ṣe dáadé yẹn so ohun tó best jù ni pé kí ẹ gbìyànjú láti wá owó yẹn wá ká lè mọ nǹkan tá a fẹ́ ṣe mà please. Dókítà ẹ wò ṣe rí gbogbo nǹkan tí ì sọ pátápátá gbogbo ẹ ló yé mi ẹ wò Ọlọ́run ọba nìkan lọ́ba ẹlẹ́sọ̀ ṣe rí dádì mi àwọn nìkan ni mo ní láyé mi níyà ẹjọ́ tó yọ lọ ẹ má jẹ́ kí n lóṣù ẹ ṣàánú mi ìjọ tí lẹ́nu mi bá kú kò sí nǹkan tí mo fẹ́ ṣe pẹ̀lú gbèsè ayé mi ẹjọ́ ẹ ràn mí lọ́wọ́ máa wọ́ òun yẹn wá fún yín. Jòló lára. Mo ti ṣetán pẹ̀lú ẹni tó wà níwájú mi. Ẹ jẹ́ kí next person máa wọlé bọ̀. Okay, no problem. Yeah. Doctor, èmi ò tí ì ṣetán pẹ̀lú yín mo ṣe ń sọ̀rọ̀ lọ ni. Sister ó dàpọ̀ ẹ̀gbọ́n mi. Ẹlòmíì ti ń wọlé bọ̀. Àwọn méjì ló ń wọlé bọ̀. Tó bá dé tó bá jókòó orí ìdúró lè máa wọ̀. So kò really make sense. Ẹ jáde lọ láti lọ wá ọwẹ́. Okay? Time ti lọ. Ẹjọ́ tó yọ lọ ẹjọ́ mi má jẹ́ kí bàbá mi kú ẹjọ́ ẹ lọ wá nǹkan ṣe sí ẹ lọ tètè wá owó yẹn wá èèyàn ò kí ń ní nǹkan kó lóun ò lówó so ti yẹn èèyàn ń lẹ́rù kó lóun ò lówó ẹ wá bẹ̀ ṣe máa ṣe máa ní pé kí wọ́n kó gbogbo nǹkan tó wà ń bẹ̀ yẹn kúrò for now gbogbo ilé tẹ̀yìn rí ń bẹ̀ àánú náà ni mo yẹn ṣe ẹ̀ẹ́dẹ̀ láìkí dáàdi yẹn pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń kúnlẹ̀ tẹ́ ẹ̀ sóko yìí ẹkún kọ́ ló máa ṣe operation yẹn náà ẹkún kọ́ náà. mo tẹ ìṣàlù ẹjọ́ ẹlọ́jẹ̀ wọ́n kú ẹjọ́ tó yọ lọ ẹjọ́.
àtàrò tá tí ń bọ̀ tí ẹ bá mi sọ̀rọ̀ owó béèrè lọ́wọ́ mi yìí tí mo fẹ́ gbà ẹ kàn fẹ́ kí mi mọ́lẹ̀ báyìí. bá wo ó kéré gan ṣe ẹ ṣáré owó bá dé náà bí a ní mi ọ̀pá ẹ̀jẹ̀ tó fẹ́. 10 million naira. Sorry? 10? Mo ò ṣe wedding mi sọ pé fẹ́ sílé bí ṣe wà mo ready mo ò ráyè rárá mi ṣe gbéyàwó náà àwọn sáré wọlé jáde ti ẹ gbàgbé bá mi sọ̀rọ̀ Yorùbá dé. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ọkọ ṣe rí 10 million naira yẹn mo ní ìdí ẹni fún nǹkan kan tó wà urgent ṣó ti yé torí ẹ̀ ni mo ṣe wá ṣe nǹkan tí mo fẹ́ ṣe ìbọn mi kì í ṣọmọ bẹ́ẹ̀ ṣó ti yé jọ tẹ́ bá lè fún mi 10 million naira yẹn gbogbo nǹkan tẹ́ bá ti fẹ́ fi mí ṣe kẹ́ ẹ fi mí ṣe. ìyá ilẹ̀ tí wàá ṣe mistake toró lè rè kò yí ẹ máa yẹ fún ẹ 10 million naira tó gbèsè síbẹ̀ ni àbòfà dúpẹ́ síbẹ̀ àwọn ọmọ mi lórí alẹ́ gan ẹ̀ṣá ló wọ́n bá dé màá ó ti yẹ ara kó jẹ́wọ́ torí kó jẹ́wọ́ ni ẹ̀wọ̀n búrò lèmi náà lẹ́gbẹ́ ṣe ń lọ mọ̀ tó gbẹ́rù wà nílẹ̀ ó ti yẹ máa fẹ́ 20 gbé. ó kéré sí nǹkan tí mo ní ìdí. 20 gbé kéré. ó kéré. ọ̀gbẹ́ni tó bá ti rẹ́ẹ̀dì bá mi sọ̀rọ̀. down máa wù ojú ẹ̀ ó ti yẹ dáhùn máa bọ̀. ó dẹ̀ bá mi ṣe 5 million naira ṣe ti gbọ́. 5 million báwo dáhùn máa bọ̀ ọ̀gbẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ àwọn fẹ́ máa lọ tó fẹ́ ṣe dé mi lóhùn náà mi ráyè o ó mọ̀ sán bí o àwọn kan táyì fún mi ni o dáhùn ti wà lára mi tó ń gbára mi ṣe wà yẹn ó yá 20 bí náà wà. ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ o iná fẹ́ dúró ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ o. owó tí ẹ ní kí n lọ arrange fún yẹn mo ti gẹ́ẹ̀tì gbogbo ẹ̀ mo ní kí n sáré gbé wá fún yín kí lè ti bá popsi mi bẹ̀rẹ̀ operation wọn ni. ẹ kú ọ̀rọ̀ òbí ẹ pẹ̀lẹ́ mọ́ but we are very sorry àti lose. ṣẹlẹ̀ iná kò tí tó torí ọ̀tẹ̀ òun ní wá ìgbà. So apààyàn ni wọ́ yìí gangan fúnra rẹ̀ bí mo ṣe wọ̀ yìí. Ẹ gbà mí. Ṣé báwo ni ẹjọ́ hospital fọkàn mi? Ẹ gbà mí. Ṣé fún ara mi ni màá tọ́jú bàbá ẹ̀ ni? Ṣé mi mo ní kí bàbá ẹ̀ ní kidney problem ni? Ìgbà tó lè gbé wá sí hospital wọn mọ̀ pa lè ṣé ló ṣe gbé wá síbẹ̀. Àgbo owó tàbí máa fi tọ́jú ẹ̀ dandan ní kí n sọ fún ẹ. And a lot of people tí wọ́n ti ní problem báyìí tí wọ́n ti wá sí hospital wa. Ẹlòmí ti sọ 2.4 ẹlòmí ti sọ 2.5 million naira mo lè ní kó mú just 1.5 million naira wá ṣé òun wá jẹ àwọn ló di agídí sí i ìtọ́jú ló ṣe gbé àwọn ọmọ mi ló ṣe fẹ́ pa wọ́n dànù. ọ̀rẹ́ mi mo ṣẹ̀dọ̀ lọ́wọ́ ẹ̀ ṣé bá ti wà ní kúlẹ̀ pé ọ̀pá rẹ̀ láti ṣiṣẹ́ wọn. láti ẹ̀ ṣiṣẹ́ ìsọ fún ẹnìyẹn kọ́ ṣe é. mo sì lè máa wọ̀ jẹ́. ẹ ṣe gan ọ̀rọ̀ jàre. sórí ṣé torí nǹkan tí ó ṣẹlẹ̀ ní tó ṣe. Ẹ̀yin lẹ ń sọ̀rọ̀ báyìí kò sí bó ṣe lè wọ̀n kó rí ọ̀rọ̀ ẹ̀mí là ń sọ̀rọ̀ ń pa èyí gbogbo at least ó yẹ kí wọ́n tiẹ̀ ṣe kọ́kọ́ fún wọn ní first aid treatment ó yẹ kó ṣe kọ́kọ́ treat wọn náà ẹ máa wá sọ pé torí pé kò sówó torí pé yòó tí ì mówó wá ẹ máa gba ẹ̀mí ẹlẹ́mìí ẹ máa dá ẹ̀mí ẹlẹ́mìí légbodò ṣé bí mo ṣàpàdà kó wọ̀ wá àbí ṣé mi ò kó wá ni ṣé bí mo kó wá tó bá jẹ́ pé tí wọ́n á ń bá treatment yẹn lọ láti bẹ̀rẹ̀ ni ṣé ẹ̀ nígbà wo yín at the end of the day ni wa pa mí ní bàbá tán ìwọ wá fẹ́ máa gbáyé. sórí gbogbo nǹkan tó sọ sílẹ̀ kò tí tó nítorí nǹkan tí ó máa mú ẹ láti lọ take law into your hands you understand kò dà bẹ́ẹ̀ so lábẹ́ òfin wàá jìyà tó tọ́ uncle ẹ má bínú. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ yìí nǹkan tó ṣẹlẹ̀ yìí fẹ́ kẹ́ ẹ gbà pé wọ́n lọ́ọ́ ṣe kọ́ nìyẹn. yeah because ṣe rí àtúnyẹ̀ blame ẹ̀ jù àní láti tó blame ẹ̀ reason ni wípé ṣé irú nǹkan báyìí ló wà kó àwọn doctors mi lọ́gbọ́n. ṣé you understand ṣe rí nǹkan tí èmi mọ̀ ni wípé tí wọ́n bá gbé irú àwọn patient bẹ́ẹ̀ yẹn wá sí hospital pé mi ti fẹ́ bọ́ lẹ́nu wọn ẹ ti ẹ̀kọ́ carry on nǹkan tí olóyìnbó pè ní first aid òun lè máa kọ́ carry on láti má jẹ́ kí ẹ̀mí bọ́ lára ẹ̀ nìyẹn we are very very important in a western world life ò kí ń sọnù bẹ́ẹ̀ yẹn wọ́n cherish life gan ṣé you understand ẹ ti ẹ̀ ti kọ́ máa
ẹ máa fún wọn ní àwọn oògùn kan tó máa sustain life ẹni yẹn but lọ́rọ̀ dé dúró ìsìn that's nothing we can do. ẹ̀wọ̀n like irú àwọn doctors kan náà wà tẹ́gbọ́n fa allegation kan wípé kìnìkan táwọn bá obìnrin lájọṣepọ̀ àwọn ò ní lè ṣe nǹkan tó yẹ kán ṣe tó jẹ́ tọ́ wọn ní nǹkan tó ń lọ school tí wọ́n kọ́ tí wọ́n dé mọ́ ẹ rí i pé position wọn yẹn wọ́n ń lò to their own advantage ni wọ́n lò fáwọn other masses. She understand? At times I don't like your profession. I don't like your job. Because I don't know what you're saying here. I'm a doctor. Although it's necessary for me to shift from my patient to work. What is that for? It's not you that will be telling me what next to do for me now. When you go down, I'm looking for the first aid. See, my for the first aid, that's a good thing. Kinoku. Only continue of business. Come on, what about that? You are not. It's one coming. Necessary to enjoy a car for the people at the phone there. Never be there. Madam, don't be about me, don't you buy. Don't you see me. Don't be Madam, it's okay. By Monday, I buy the one call. Better, no problem. All right, we are move. Iná parakuta òjò pa mí ọkà yọ́làlà ooo. Ìdààmú nílẹ̀, ìdààmú oko. Ẹ̀ṣẹ̀ o, ẹ̀ṣẹ̀ o, ẹ̀ṣẹ̀ o. Ẹ̀ṣẹ̀ o.